àìmọ̀kan àti wọ́ gbogbo ẹ̀ àti wọ́ gbogbo ẹ̀. Àgbàdo ìhìnmá àdéhùn òbẹ̀gà ńláńláńlá. Àníṣe nígbà wo bàtà rìnrìn àná náà àti ìrìbádà nábì ló jẹ́ abá dàmú. Àtúbà wá sí bá. Nígbà tí mo sọ yìí ìwé ṣe ní ọmọdé ṣe ìdílé kan sáyé ìlú ládé. Àyàbẹ̀ ní wà mọ́. Àdéhìí mo dẹ̀ sí ní dà mo nígbà ìwé ní mọ̀nà. Àsọ̀tù ilá àlàyé màtá mi wà nánà mi. Gbogbo lílọ wa gbogbo bíbọ̀ wa àbábọ̀ náà lábábọ̀ mi gbogbo ìjọta tó lọ́dọ̀ nábì ló tó lójú. Ẹ̀mí ẹni tí ń ṣòfò láyé òun ẹni tí ń sáyé rẹ̀ tí ò gbọ́ lọ́wọ́ ní kẹ́ sáyé rẹ̀ kó lọ rí. Làwọn tó ń tẹ̀lé ìdí dàbí dúnìyà wà lákòókò sómi. Ẹni tí ń fi ọ̀run rẹ̀ tí ń ta ọ̀run ní wọ́n fi ra ilé ayé wọ́n ń gba ọ̀run lọ́wọ́ rẹ̀ wọ́n fi ń fò láyé olórí ikú lẹ́ni bá wà láyé. Bí wá ti gbà mí òbí á lè wí. Ẹni tó bá ta ọ̀ní rẹ̀ ẹni tó bá ta ọ̀la rẹ̀ tó fẹ́ ra ọ̀ní rẹ̀ kò fó sí irú ẹni bẹ́ẹ̀. Lọ́dún làwọn olóògbé kò fi lẹ́yìn wà bí sálámì. Àti tóra àti èrè tó jẹ òfò ní gbogbo ẹ̀ lápapọ̀. Àti sábà òfàmà àdìdì ó tàgédé. Ẹni bàtẹ̀ ní ẹsẹ̀ kan tí mo sẹ̀ síwájú rẹ̀ àlùkò àdé èlò túká lára Ó sọ̀rọ̀ dàbí ìwàlá òní ìbí tó sọ níbi. Ẹni mo ní àbò ní ọ̀sán tẹ̀lé náà nábì Muhammadu tó dàrú fún mi. Àìgbálí síbẹ̀ bá orí ní òbí tó sì ní ẹ̀kọ́. Bùsọ̀ yìí ó ní bí bàtẹ̀ wá dọ́dọ̀ ọlọ́tí ìbá mọ́sẹ̀ ẹ̀ kékeré débẹ̀ ní bá mọ̀ nábì ló kọ́. Muhammadan wa àìwọlé àìríkè fọ́ọ̀rọ̀. Wọ́n ní mo ní ọ̀sẹ̀ yìí níwájú ọlọ́run lọ́jọ́ àdìyàmà èmi jẹ́ Muhammadu ànábì náà jẹ́ Muhammadu. Ìyàwó yàgò ìhà àbẹ̀rẹ̀ àkìlá òyàdì. Ànábì mo sì máa ń bá ànábì mo sì fọkàn sí ànábì tó bá lọ́jọ́ àdìyàmà bá ànábì ò bá fọwọ́ mi sókè. Ìlà wà ìlà bàràyà Ànábì kan sí mi lọ́jọ́ àdìyàmà ọlọ́gbọ́n sàánú mi lọ́jọ́ náà. Àtọ̀jọ́ tí mo ti gbọ́ ànábì sínú ayé mi tá ànábì ti dénú ayé mi. Ọjọ́ tí mo ti ń lò láàkà ìgbésẹ̀ ní kí n máa fi ṣàṣà láti ọjọ́ náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní yéèrè. Ṣé ẹnìkan ò ní ìkábàámọ̀ lọ́dọ̀ ànábì láyé tó bá lọ ṣàtúnṣe ọ̀nà mọ́? Àdéṣe nígbó ègbò léèyàn bá là nábì yóò máa jèrè ní gbogbo èèyàn níbàdàn. Ìwà ayé mi ìkóra mi sínú àgbákò ayé kẹ̀kẹ́ ànábì lè mi wákàtí. Àwọn oṣù ayé ò bá tiẹ̀ kí ọba àkàrí kó fún ọ ní ìka mi. Gbogbo ẹ̀ tó ń dá ìlú ẹ̀gbọ́n náà. Kàtí ẹ̀ ni mo fẹ́ lọ sábà tó bá dọ̀jọ́ àdìyá àti àti Isa àti Musa àti Ibrahim àti ọ̀yẹ̀ ẹ̀ tàbí lọ́dọ̀ àdìyá. Ọ̀láàrin ànábì tó bá dọ̀jọ́ àdìyá àti ìdààmú bá dé ọ̀láàrin ànábì ó gbà mí lọ́dọ̀. Ọjọ́ tó wà mí ọlọ́wọ́ bá mi tó bá wọn sọ pé mo fẹ́ gbẹ̀sán lọ́wọ́ àwọn èèyàn tó bá ti mú wọn pàdé ojú kọjá náà. Ṣébí látara àánú rẹ̀ ànábì láyé tá a lò ní àti gbogbo tá a lè lọ ayé náà. Nínú bàtọ́lọ̀ fún ni ànábì náà ní máa ká kọ́ ká máa ànábì náà lọ́wọ́ gbogbo ẹ̀. Èrò ẹ̀mí mi ń bọ̀ bá tiẹ̀ jẹ́lẹ́sẹ̀ lọ́jà kàmùnà àánú pọ̀ lọ́jọ́ kan àárín tí wọ́n sì jẹ́ kàmùnà. Àní bí ẹ̀sẹ̀ bá ti dá sínú àforíjì ọlọ́mọba àforíjì ọlọ́mọ ń mú ẹ̀sẹ̀ lọ́gbẹ́ náà.
bá lọ́jọ́ àdìkìyàmọ̀ àgbà ọlọ́mọ bó ti gbé ìkẹyìn lọ́jọ́ àdìkìyàmọ̀. tó bá tó wọ ọlọ́run lọ́jọ́ àdìkìyàmọ̀ ó lè fẹ́ gbé ìkẹyìn tó tún wọ́n bẹ̀rẹ̀ pé àwọn ọ̀rọ̀ ní sẹ́yìn orí wọn bẹ̀rẹ̀ fẹ́ gbé kéèmí ọlọ́run ti kọ́ lọ́dún. ọlọ́run tó bá lọ́jọ́ àdìkìyàmọ̀ ọlọ́run fẹ́ dá ìgbélé níbi sófin oyè ẹ̀ máa tẹ́wọ́ àbá yìí ti dà níyà mi ta dé. tí wọ́n lọ́jọ́ ọlọ́run lọ́wọ́ ọjọ́ àdìkìyàmọ̀ ọlọ́run fẹ́ dá ìgbélé níbi sófin ọlọ́run fẹ́ dísàpọ́ìntì mi ọlọ́run. Àfáàsùráyé ni gbogbo ẹni tó gbọ́ bórí náà yìí sétí lọ́dún yìí bàbá ti bọ́ sínú ọdún tó pàdé wọn láàbí ọlọ́run lọ gbére ní. ọ̀dọ́ tí bẹ̀rù bá dé sórí kálukú gbogbo ọlọ́ta olúwa ní àmọ́ ṣẹ́gun bá dé kó mú gbé wọn lọ náà. àṣàlátù rí ọlọ́run tó kó kẹ́kẹ́ tí kì í dínkù ní sẹ́jú kan ọlọ́run yóò máa bá ànábì Muhammad. Gbàyàmúyàmù àgbàrá àṣàlátù kò máa lọ́dọ̀ ànábì Muhammad gbogbo ìgbàgbọ́ àṣìkò. àdéṣà èmi ọtí àìlè tó ti àdùnkọ́ gbẹ̀rẹ̀ láyé ní gbogbo ògbésí ayé ìgbẹ́lógé àṣàlátù bá nábì. wà á tẹ ọba ní ìṣàhádì ìṣèbí àdé kàkà bẹ́ẹ̀ tá a lè máa fi wá ànábì Muhammad ká àṣàlátù lọ fún sẹ́ńdà ànábì Muhammad. lẹ́yìn àṣàlátù tá a ṣe yìí Abubakar ọlọ́ba akẹ́ Abubakar aṣíwájú àwọn mọ̀mìnì àti Sayyidina Umar. wà á ní àlìyé wà á ní Usman ìlú kárami. ìbámu àlè Usman alára alágbàlẹ̀ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́ba akẹ́ olúwa náà. wàlẹ́ àlè wà fàbí súnmọ́ tàbí iná fàhùn. àwọn ará alẹ́ ànábì àwọn sàábì ànábì ọlọ́jẹ́ máa rí ti ọlọ́mọ bá. àwọn ẹni dáadù àwọn ẹni mẹ́dù àwọn ẹni sí ọwọ́ wọn dáadù ló ṣe pé ẹni tábà ká. bíbí ní Mustapha. lẹ́yìn àwọn tá a wí ìgbẹ́ bá lálẹ́ ìgbà tó bá lóhùn bá. bíbí ní Mustapha. ọlọ́run gbọ́dọ̀ láti ní máa kọ́ sí dàgbà. gbogbo ọ̀tá débi ìlú ní ọlọ́run fọ ọwọ́ wa sókè. wà á gbé ní dàgbà máa bà dọ́yà. olùsí tó débi ìlọ́nù ìkó tó lọ ló tó pọ̀ tó polówó ẹni tó wà náà. bíbí ní Mustapha àbálí kíkọ̀ kọ́ sí dàgbà. ẹni tó sunkún débi ìlọ́nù ìkó tó lọ ló ti pọ̀ ọlọ́run yóò rẹ̀ níwá bí ọlọ́run. onílànà máa bà dọ́yà sí àríkà. ẹni tó sunkún ọmọ débi bí ìlọ́nù ìkó bá lọ ló ti pọ̀ yóò pọ̀ ọmọ rẹ̀ débi bí ọlọ́run. bíbí ní Mustapha àbí. ọlọ́run wọlé ànábì wa Muhammad. ànábì. ẹ̀wí dáadáa. èyí mú sí bàbá. ẹ̀wí dáadáa. èyí mú sí bàbá. bíbí ní Mustapha àbí wà kọ́ sí dáadáa.
Nínú ìlú
Masha Allah. Kó tó padà sórí ìjókòó. Kọ́tọ́. Sọ ẹnjìníà akàbálẹ̀ yẹ. Èyí ni wàláyé. Àti ìlú eléyìí. Bóyá wọn ló ń dààmú nínú ni bóyá wọn nínú rẹ̀ ń dààmú rẹ̀. Wàláyé. Àtòrí piano. Kọ́dà ẹni kọlùfáànù náà báyìí. Kọ́mọ̀ mo ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Masha Allah. Lórí ìdúró tó wà yẹn, ó yà darí gbòdò. Tíra tí mo ka yìí. Àfáà tó ní ọlọ́pẹ̀ ní bọ́dún láti lè pàdé. Àfáà àmúṣọ ibi ló ṣe. Orí àárẹ̀ ló wà, ó ní partial slope. Ibẹ̀ ló ti ń yòówù wà nẹ́bi. Ó yà sọ fún mi, kí ni ìṣèwọ̀n tó tó sóòkì? Àdáwọ̀ wo ló wà ní alẹ́ rẹ̀ lẹ́yìn tó tóbi tó ṣe àfáà yìí? Ó wá bẹ ọlọ́run fá títí, ọlọ́run tóbi dìde. Ọlọ́run tóbi dìde. Èwo ni mastermind gẹ́gẹ́ jọ? Ó ti dàrú. Ó ń dà. Eléyìí. Master eléyìí. Èyí tó bá ti sọ̀rọ̀ ẹ máa ń ẹ̀dọ̀. Ẹ fẹ́ yọ kankan lẹ̀ táwọn máa lò. Àdé dààmú. Ẹ yóò kó anábì jí nìyó lò. Abáyá wà nínú orí dùdùkúlẹ̀ àárẹ̀. Ó wá ti pariwo ọlọ́run gbé mi nílé, ọlọ́run gbé mi nílé. Gbogbo àyè ló fi bẹ ọlọ́run ní kò ní dìde. Ìtumọ̀ sí pé o lè bẹ ọlọ́run gbà ní ọ̀rọ̀ ẹ̀yẹ̀ kọ́ ní kọ́lọ́run gbàdúrà ẹ̀. Bí o bá dẹ̀ gbà á kéésì pé kò dágbà, ó kẹ̀fẹ́ dára náà. Ọlọ́run fi wá dára sí ọ̀dà. Ó dà bí ọ̀dà sàkí, ọlọ́run fi mí dára sí ọ̀dà. Abáyọ̀ wà lórí rẹ̀ sórí ọ̀rọ̀ ọlọ́run àtàdúrà. Ìgbà míì bẹ wàá ṣe kò sí àdúrà ẹyọ kan kódà yìí tó ṣe níbi tó yẹ kó o ti ṣe kò sí àdúrà ẹyọ kan tó jáde lẹ́nu ẹ̀ tọ́lọ̀ gbogbo. Bí o bá wá rí bẹ́ẹ̀ ọba ara ẹnì kan máa wà ní wọ́n ṣáà sí lójú ọdún kan ó tọrọ ẹni kan ẹyọ kẹ́ kò ní fò ẹnì kan wá lónìí ó béèrè mẹ́wàá ó dẹ̀ kó mẹ́wàá wá nílò. Ìtumọ̀ sí wípé kò sí ìlú tí wọ́n lè lérò pé agbára rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ò sí lọ́dọ̀ sí ẹ náà. Àmọ́ tó bá fẹ́ ṣe tó fẹ́ ṣàánú yẹn tó bá bẹ̀rẹ̀ dàrẹ́tì tó bá lòun dáhùn. Ó ti gbọ́ pé ṣe pé kò gbọ́ ó fẹ́ fi yẹn ṣàdéhùn ìwọ máa tún àwọ̀ ìlú padà. Wà á ṣe kí ni wà á gbowó rú. Wà á wọ inú ilé ànábì rẹ̀. Sáà ànábì òní náà. Ọmọ àmì náà òní náà. Ọkọ̀ àyíṣà òní náà. Bàbá Kásímù òní náà. Ìkẹ́kẹ́ mọ̀ ń bẹ tá n bá ọ̀gá sọ tí wọ́n dá wa lò. Ànájọ pé kí ló fẹ́ àti ìkẹ́bà yìí. Wọ́n náà ṣe dárúkọ ara rẹ̀ kọ́ lọ fún ọ pé ọlẹ́sẹ̀ bí ọ ẹlẹ́sẹ̀ bí ọ. Ọtí kú yàn kọ́ tó ní ẹ̀yìn. Ọtí sọ̀rọ̀ ẹ̀yìn kọ́ tó ní ẹ̀yìn. Níbi báyìí kẹ́ o tún sọ̀rọ̀ ẹ̀yìn. O bá má dárúkọ ara ẹ̀ dàrẹ́kì. O wọ́n ló fa àwọn ànídèdè fún ẹ̀. O yẹ padà síbẹ̀ sọ pé ànábì ní kí n gbà fún ẹ̀. Ẹ̀rù wà ànábì kí n bí ọ̀rọ̀ rẹ̀. Ìdí ní àkíkà tí mo mọ̀ ní ìyàwó ní wáyé lọ́wọ́. Ìwọ padà sọ́dọ̀ Ọlọ́run yálà tí mo tó ń ta yẹ tó bá ní sàátọ́ fàṣàlá sọ wáyé fàṣàlá sẹ́yìn ànábì tó ní ìdí èmi níbẹ̀. Ọlọ́run máa ti gbé èmi kò lè ti jù ẹ̀yọ̀ kó ànábì kí n bí ọ̀rọ̀ rẹ̀. Ẹni yóò wà lórí ààrẹ ó ti wá padà ó ti ṣàdúrà Ọlọ́run gbé mi dìde Ọlọ́run fà títí kò dìde. Ọlá ni padà sọ́dọ̀ ànábì ó wá padà sọ́dọ̀ ànábì wá wù. Ó wí ọ̀rọ̀ yẹn fà títí ó débi ilé orin kan níbẹ̀. Ó wá há oríkèé parí bá nàbì ṣe jáde sí yóò tó. Àlejò wa ni wọ́n ṣe báyìí. Lórí ìgbọ̀bálẹ̀. Ibi tó dé ó ní fàmọ́ bíláàkùn ẹ̀mí fi àdáwò bá ṣàrẹ̀. Ó ní mo ti sọ gbogbo tí mo ní nípa àdáwò sọ bó ṣe mú. Ìjẹ́ ti dín ìmọ̀ kò rí báyìí o, kàdá òjò ló fà á. فيه أنه بشر. Ó ní tí mo fẹ́ bó ṣe ní sí ni pé kò padà sọ́dọ̀ Ọlọ́run. Ìgbé ànábì èèyàn bíi tiwa àbójú wa lọ. Àwọn èèyàn máa ní ẹ àti pariwo ànábì understand o. Mọ̀ pé sáànábì kọ́nà fi sáàrin àwọn èèyàn ó fi ṣàpọ́nlé fún wa ni. Mo fi kékeré lórí social media ń lórí. Mo ní màláìkà ló dá sọ́lọ̀ ju àwọn èèyàn lọ. Ọlọ́run sọ pé yes ẹ sọ no.
má ṣe wá dá tó yẹ má ṣe dá tó yẹ má ṣe dá lùbáríkà tó yẹ bí wọ́n ṣe súnmọ́ Ọlọ́run tó yẹ Ọlọ́run wá dá wọn ó ní ká máa tẹ̀lé àwọn káàkiri ṣé ìwọ ní ẹ̀rọ wá dá tó yẹ ànábì Ọlọ́run ni wọ́n tẹ̀lé àná bí ìyẹn wá ti wá wọlé Ọlọ́run pẹ̀lú òkú ànábì yẹn gbogbo tó kù nínú jàgàjàgbá ní ayé rẹ̀ Ọlọ́run wà kọ́ ní sí yóò àtúnṣe ìwòsàn lórí ìdúró títí ẹ̀yẹ náà táwa bá ti ké nígbà yìí lọ́dún kan wà láì kó ti parí iṣẹ́ ayé ọdún kan gbogbo yòókù wa bá mi ní ìyẹn lọ́ba mú. ó ẹ ẹ lóko alẹ́ bi torí ní èyí ọjà ẹ̀tẹ́wọ́ ẹ̀dọ́rí kò lò àfẹlẹ́ àtúndà síwájú àgbẹ̀bí Ọlọ́run kọ́lá wò láyà sọ́lì wọ́sẹ̀lẹ̀ táwí látẹ̀kẹ́ wò láyà sọ́lì wọ́sẹ̀lẹ̀ táwí látẹ̀kẹ́ táà ní kàtà gbogbo ẹni gbé bànújẹ́ débi báyìí lónìí Olúwa kó kọjú sí wọn kó sọ ìbànújẹ́ yẹn bẹ̀rẹ̀ lásán ọ̀rẹ́ yẹn kọ́ ni kó níṣòro ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ náà ní kí ló sunkún òṣìṣì ayé kékeré fúnra rẹ ìṣòro àmọ́ tó bá ti pariwo rẹ̀ sáwọn èèyàn jù kó wà sá fún ọ kó ní wọn lórí ìṣòro ẹni tó sáfọ́ níṣòro yìí ó náà ní o àmọ́ lójú ọ̀yẹ́ fọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ ni sọ́kẹ́lẹ́ mi ò bá tiẹ̀ dá níwájú rẹ̀ aláàbẹ̀bí dá àbẹ̀bí tẹ́lẹ̀ kó lọ sábà tá àbẹ̀bí dẹ́ gbà kalẹ̀ lèyìn ó wà lọ bá àbẹ̀bí wà lọ́wọ́ òrí ẹ yóò kó àbẹ̀bí kí nùmí ó dùn dáadáa lónìí tábà ti parí ẹ̀kọ́ máa yẹ wà láì ẹ̀kọ́ bọ̀ lórí aláàbí kàmọ́ ẹ̀mọ̀ bọ̀ wájú sàkẹ́ lórí ẹ̀rù kó àbẹ̀bí látẹ̀lé onísàkẹ́ àbẹ̀bí lórí ẹ̀rù kó àbẹ̀bí dáadáa alimudiru ẹfẹlẹ wọn ẹfún aláyè lọ wá ní àyè ẹ yòókù àdébí dáadáa aláyè bá sáké ọ̀nà onídàrú máa yí lọ́wọ́ máa sọ ẹ yòókù àdébí kí nìyẹn dáadáa ayé mudiru àdébí mi gbogbo ẹ tó bá ti dé àyè àdébí mi ẹ yòókù àdébí kí nìyẹn dáadáa ẹ dúró lọ́wọ́ wá ní àyè ẹ bèrè tẹ ẹ bá fẹ́ máa gbọ́ Ọlọ́run wọn láti kárí gbogbo àwọn tí wọ́n mọ wá lọ́dọọdún tá a máa ń tébúrì dà fún yìí a máa ń tébúrì dà fún wọn tó bá parí búrì dà àwọn àjò bá a ti tó lẹ̀ tẹ̀ inú àwọn èèyàn wà tó onígbà tí ebi àwọn ń ṣe bá kàmá kálẹ̀ kọ́ni àwọn èèyàn wá sí fàájì nínú ànábì ní àyè àwọn dàpọ̀ ànábì nínú fàájì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lá àwọn gbẹ́bí yẹn wá ń ṣe ní Ọlọ́run gbogbo síbi tí yẹn ti kó kọ́ lọ́tí òní dáhùn so nísìnyí gbogbo ẹni tó ń sunkún lọ́wọ́ báyìí àmọ́ tí omi ò yọ lójú rẹ̀ Ọlọ́run bá mi rẹ̀ lẹ́kọ̀ọ́ káfà sàlásì wà wọ̀ ẹ bá bọ́ wájú bẹ́ẹ̀ ẹ̀yin alẹ́ wọn fún wa lẹ́yìn bí mo ti ń sọ yẹn àṣìṣe náà àtàgbára rẹ̀ ó tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo ẹni tó wà nínú ìbànújẹ́ Ọlọ́run kò kọjú sí yín kó sọ nínú. ní dédé àsìkò yìí tá à ń ṣe múlẹ̀ àwọn lọ́dún yìí ẹnu Ọlọ́run kan láti Amẹ́ríkà ìyá wọn ó ti wà lọ́dọ̀ Ọlọ́run bàbá wọn ó ti wà lọ́dọ̀ Ọlọ́run àti àbúrò wọn gbogbo wọn bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run wọn wá fi àlùbáríkà kútùbà tèmi wọn wá fi wọlé pẹ̀lú kútùbà wọn ṣe sàárà fún àwọn òbí wọn lónìí lọ́dọ̀ wa yìí wọn á ní káwọn kọlọ wọlé ànábì bàbá àwọn Dáúdù Bùnyámì ọlọba àtẹwọ ẹsẹ àbíkínú lóru rẹ ẹ wọn dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọpọ àwọn fúnra wọn ọlọmọkùnrin mọdọ lórí wọn lọ́wọ́ ẹ yóò gbọ́ ànábì kínú lóru rẹ wọn ní sábà ti kẹ́rù nílẹ̀ àfa ànábì tán káfí ó kọ́ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ mọ̀mọ́ àwọn ará àmọ́túnláyà àbẹ̀wò Dáúdù wọ́n ní kọ́lọ́ kó fọkànbalẹ̀ kó bá wọn tẹ̀ wọn. tó bá yẹ kí bí ọmọ alásàlátù bá sàsàlátù ọlọ́mọ nítorí ẹ̀kẹ́ ya rẹ̀ wọ́n ní kọ́lọ́ kẹ́ ya. ẹlẹ́gbẹ́ àwọn náà dùrọ̀ àmọ́ Dáúdù àti gbogbo àwọn òkú àwọn alápapọ̀ kọ́lọ́ kó kọjú sí wọn kó bá wọn tẹ̀ wọn. gbogbo jọ̀wọ́ tó wà lórí dúró ìbọn tó béèrè kẹfọ́ fún bọ́lọ̀ ẹ̀wọ̀n wí tọkàntọkàn gbogbo àwọn òkú náà wí àtàwọn tó tùkù sí wọn tó dápọ̀ kọ́lọ̀ kó kẹ́ wọn dáadáa ẹ wá kéde sí láì kúrú àlá aláàríwò ẹyọ kan fún wọn. bismillahir rahmanir rahim àmín àmín àmín. àwọn fúnra wọn ẹ̀rọ gbọ́dọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ gbogbo bí wọ́n bá kọjú sí káàkiri ọlọ́wọ́ bá wọn bẹ̀ yá hawla wala quwwata wọ́n náà wọ́n sọ tiẹ̀ sọ́dọ̀ ọlọ́pàá ẹ̀ka ṣoṣo náà ni àwọn speakers àwọn ti dé Masha Allah àwọn speakers wa ti ń bẹ lórí ìgbó wáyé baba Sheikh Murtada Ali Baba ni ẹgbẹ́ ọ̀tọ́ bi lágbára ọlọ́run alájí 2020 ìpariwo ọlọ́run náà ọdún tó lọ sí Murtada wà ní àyín àlùsá Murtada aláwí ẹgbẹ́ ọ̀tọ́ bi àmọ́ lọ́dún yìí ní àṣẹ ọlọ́run
nígbà tí wọn náà ti da kò fún ọmọ lọ sí ìlú láì ànábì wa kọ́ lára wọn abẹ́rẹ́ ni wọ́n ti fáyìn kò ní pàdé fún yín láyé bàbá àṣekù lórí dín náà ni wọ́n lè ṣù àwọn bá ní àmì lára àwọn muhammed wa ni muhammed ayọ̀ kẹ́tọ́jọ́ mẹ́rin láàrin wa lónìí ọ̀làlájà wa kàbíyà kábídígbẹ̀ àwọn ni wọ́n jẹ́ muhammed lóbìnrin kátó wá ní ti mùlánà àṣẹ àwọn ẹnẹ́fì ẹnubàdà. wàá gbádùn ara rẹ̀ ọ́ délé ní inú rẹ̀ tún máa dùn. wàlá ìbòmí bá nìlọ láàrin sẹ́ni kan ní sẹ́ni tẹ́wọ́ ẹ̀tẹ́wọ́. mo sẹ́ wò mí máa wọlé wò pé ẹgbẹ́ nìkan ní dákọ̀ àná ìwà yìí. ọlọ́pàá láàyè ìgbà tí wọ́n sọ Muhammad Muhammad Muhammad. èyí ò tí ẹ̀ ní dákọ̀ bí wọ́n dákọ̀ àná ìwà. wọ́n dàbí ẹ̀yàn bá kí mi ànábì ló kí. wọ́n dàbí ẹ̀yàn kú mi ànábì ló kú. àpẹ ẹ̀wọ́ yà láti ó sì yà fún àpò mi ọ̀lẹ́ àwọn ọ̀dọ́ ànábì ní í jẹ́ bẹ́ẹ̀. ẹ wò ó bá ànábì tí mo ní ọ̀nà rẹ̀. gbogbo tó o bá wí ànábì lọ ń bú. wọ́n wá rí gbogbo àwọn yìí tó yẹ ìwà ìkọ̀lá ànábì lórí gbogbo ẹ̀. ọlọ́pàá láti ẹni wọ́n lọ. wọ́n dà pé nígbà tó náà fẹ́ há mo kọjú sọ́nà ọlọ́run èmi mo máa ń sọ fún àwọn èèyàn pé wọ́n lá ànábì tú wọn kalẹ̀ ìkẹfẹ́ wáyé mo fẹ́ gbà torí ànábì sílẹ̀ mi lọ́wọ́ mo dẹ̀ tẹ́wọ́ wáyé ó sì tẹ́ mi lọ́wọ́. wọ́n náà wọ́n tẹ́wọ́ yẹn síwájú ọlọ́run lọ́la ànábì lónìí ebi kọ́ni máa ṣe é ṣe sànábì àmọ́ ọlọ́run lè torí ànábì ṣe tó fẹ́. gbogbo tó ti dàrú nínú gbèsè ayé nìkan yín lónìí ọlọ́run wọn tún ṣe. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد صلاة تحبب بها إلي لعبادة العبادة والحسنات والحسنات وتنكي بها قلبي قلبي من جميع ظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين يا رب العالمين أفوى يقول كما صلى الله عليه وسلم صلاة يكي بقومي أتجارة لما قولوا الله ولا كذا بقولي تساسيما lórí kó tí mo dé yẹn màá gba owó ọpẹ́ àti owó àdúrà yẹn láàrin ìṣẹ́jú kan àwọn àbàrà sórí ìlú tí wọ́n fẹ́ ta ọ̀nà mo fẹ́ gbà mo dẹ̀ jẹ́rìí àwọn ọjọ́ mi pẹ̀lú àṣẹ ọlọ́run yóò pè sílẹ̀ olórí ilé alákọ̀ọ́kọ́ yẹ búrídà yẹ 2019 láwọn tọ́lọ́ ń dáwọn náà sí olórí ilé ọgbọ́n wọ́n dé àyè gbogbo ọgbọ́n bí kan ayé mi lórí dín ní bọ̀ wá. Allahu akbar kẹ́lẹ́ ẹ pariwo ọlọ́run dáadáa. ṣé o ti ní ẹ jòkó ní sísẹ́ tí mọ́wọ́ débi tẹ́ ń jòkó tẹ́ mi ti jòkó ẹ mú owó yẹn. ẹ gbọ́dọ̀ tó mi. Alhaji Munirudeen wọ́n ní 10,000 naira ẹ pariwo ọlọ́run dáadáa. Allahu akbar ẹ pàtẹ́lẹ̀ fa. Alhaji wa Kamalu ọlọ́wọ́ 2,000 naira ó di 12,000. Amira ogun aliwuda lápapọ̀ 2,000. Amira Milan Price 2,000. Chairman gbogbo olè lápapọ̀ 5,000. Oya. Ẹ̀yin oní 1,000 ẹ̀yin ẹ̀mí bíi ẹ̀mọ tẹ̀lé wọn. Ìyá àfàlà 2,000. Ọ̀gá 2,000. Allahu akbar. Oya. Alájà ọlọ́pàá àpò ọdún 5,000. Oṣù. Alájà ọmọtayọ 2,000. Alájà kí wá bọ̀ yìí. Allahu akbar ẹsẹ̀ 1,000. Oya. Gbogbo tẹ bá ń lo ẹ máa mú bọ̀ ní kíákíá báyìí. Infinity èmi ni bẹ́ẹ̀ ti dé rẹ̀. Ó wá ṣe lè dé ti tà Nabi Muhammadu. Màmá mú báyà bọ̀ 1,000. Ajá káfí ọ̀ṣọ́ 1,000. Ajá bí ọmọ oníyọ̀ 2,000. Ayi ọ̀rọ̀ masha Allah 1,000. Ọlọ́run ti gbà 1,000 wúdù 1,000 ọmọ ẹ̀wọ̀n ẹ̀yìn ọlọ́run Allahu akbar. Láti àgbàsọ́ alágbàpọ̀ 1,000. Zainabu oṣù 1,000. Ẹ bá parí lọ́rùn dára. Allahu akbar kabira. Ẹ̀yin oní 500 ẹ̀yin lè tẹ̀lé wọn. Ẹ̀yin oní 500 lórí 200 ó yẹ máa bọ̀ torí ọlọ́run. Tí o bọ́ wọn, kò ní pàdé fún mi lálẹ́. Alẹ́ bí o bẹ́ẹ̀ yẹ. Alẹ́ kí n ti máa dá.
بأفضل يوم وسبقنا كمال هديها إبراهيم وصوته شر قلبه لا سواد ولا ألوان ọdún pàṣátìrà aláàrùn pàdímù àwọn aláàrùn ọ̀rọ̀ kàdídó ìdílé fàìtẹ̀sálà lèmọ̀tàrà ṣé ìgbà wọ́n mi ayọ̀pá náà ti dúró bẹ̀rẹ̀ ní sinmi Allahu Akbar àwọn ẹgbẹ́ ìwọlọ̀ dáadáa nísìnyí láàrin ìṣẹ́jú kan àwọn tí a jẹ́ muhamiru àwọn àyímọ̀ àwọn àgbèkó níbí báyìí àwọn muhamiru wọ́n bá àgbèkó mẹ́rin ní àti mákàtí ọ̀rọ̀ ìlú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ìrajà wa kàbíràtì káfí bíbẹ̀ kí wọ́n gbogbo wá sí orí ayélujára ní àyè ọ̀yá bisimilá bàbá sẹ́wọ̀n alibaba bisimilá masha Allah bàbá aláyé bá lè sùn ẹ bá àgbèkó sí ọmọ ọ̀tún wọn bẹ̀ Allahu Akbar. Allahu Akbar. Ẹ bá ń pariwo ọlọ́run dáadáa. Allahu Akbar. Imam Allahu Akbar kabira. Àmọ́ wọn alájà wa kabira kabiri bẹ́ẹ̀ imam ẹ̀dùn bọ́ẹ̀ Allahu Akbar. Bismillah ẹ bá wáyé. Ẹ yóò bọ́ àdáni dáadáa. Kí gbogbo àwọn artiste tó wà ní àyè pátápátá mo ti rí wa o. Á lo ayé ọ̀nẹ́bí dáadáa. Kéwé yẹn bí. Alájí padà mọ̀ gbèbí. Alájí ni mo pé o. Àbí bẹ́ẹ̀ kọ́ bí ó sì ní ìyẹn lágbára ọlọ́run alájà àwọn ọmọ káyọ̀ ní dààmú alùpùpù ìyẹn àgbàlagbà ẹ̀dàkùn máa ṣe àlàkùn sẹ́yìn àbára sí olùkọ́ ọwọ́ yẹmí ìsìnlẹ̀ ẹ̀dàkùn yẹn jọ̀kọ́ ọba wa àbúkù nira ẹ̀yìn ẹ̀jẹ̀ kọ́ lọ́dọ̀ bàbá àbúkájọ káyọ̀ iṣẹ́ alága àbá máa alájà káyọ̀ níbẹ̀ ẹ̀jẹ̀ kó síbẹ̀ ẹ̀ pariwo ọlọ́run dáadáa wọ́n fẹ́ discourse nípa ànábì àti àwọn obìnrin fún wa. bí o ṣe ọlọ́run aláàjì wa tí o kọ́ mọ̀ ẹ̀yẹ́ bá ti lọ yílọ ilé inú ìwájú kó torí ẹ̀bá wa sẹ́yìn ìwé ní ẹ̀nà ọ̀dọ̀ torí láì pẹ́ láì nìyẹn nísìn kàsídà ni kàsídà ni fẹ́ gbọ́ lẹ́yìn fún ànábì ẹ̀kọ́ ìwú ànábì sẹ́ atúní kọ̀sídà náà a sì tún ní àwọn kọ̀sọ́ọ̀yì oní kọ̀sídà bàbá ṣé ìdájọ́ àti bàbá wọ́n ṣe ìkọ́ kọ̀sídà fún wa nípa ànábì bàbá àṣeyìká ló sẹ́mi àwọn náà sẹ́mtẹ̀ ẹ̀yìn wa ìmáàmù sẹ́mtẹ̀ ẹ̀mọ́ báyìí ká gbọ́dọ̀ lọ masha Allah ìmáàmù wa wá sí ṣe àní fúwẹ́mù máa ń lọ wáyé wíìtì wẹ́ẹ̀ sí ilẹ̀ ìdílé wáyé aláwọ̀ fẹ́ máa kẹ́lẹ́ wa láàrin ìṣẹ́jú kan ní sìn ẹ̀yẹ sábà wọ ijó àwọn ẹni ọlọ́run yìí kó máa fọ́ lọ́wọ́ àtàlùmọ́ríkà àwọn ọbẹ̀ lọ́wọ́ ayọ̀ náà wàá ní pé kó tó dìde níbí báyìí gbogbo ìṣòro rẹ̀ yóò sì fi kàtẹ́ ẹ̀yà ẹ̀yìn ògbó àná mi bàbá àyànmọ́ kẹ́jà bolúkọlù ọlọ́run máa kéré lórí àpapọ̀ ẹ̀hán ọ̀lẹ́ ọ̀lẹ́ kò wọ́n sá gbogbo àwọn olórí mi ẹja ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹja ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. bàbá wa Mukhtar. sallallahu alayhi wa sallam. bàbá mi ṣe radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. gbogbo àtọ́júmọ́ bá má àpadà sí ibú ọlọ́mọ yẹn kó bá wà bá. ṣé ẹ gbádùn ànábì lára bàbá báyìí. tẹ́ ẹ bá ń gbádùn wọn ní sallallahu alayhi wa sallam. bàbá èmi mi mọ́ màláyé. láyé. sẹ́yìn náà mi mọ́ màláwọn. láwọn. ó dá gbogbo ọgbà yóò kẹ́ lò nílé ayé. ọ̀bìnrin alámìnà ọba adániwáyé ìdáyé mi mọ́ màláyé. yàyẹ orí mọ́ màláyé.
gbogbo ilé àti àṣà láti ta ti ṣe tẹ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ gba orin fún orin. Bàbá wa Dr. wọn máa sọ ọ̀rọ̀ kan wọ́n á ní kò ní kéré kọ́lọ́ mọ́lẹ̀ gbùgbù mbẹ̀. Kò wá ní pọ̀ ṣé àwọn akpẹ́tọ́ ní bá kú kọ̀ ní dasi tẹ́ bá dasi yóò dànù bí tọ́lọ́ ńkọ́. Kò sí kó lè ti fẹ́ wo tọ́lọ́ mẹ́yà ọlọ́run tó lè fi kún. Ẹni tó bá fẹ́ kí tiẹ̀ o tún sálẹ̀ kún. Sèbẹ́ ni tá a gbọ́n bí o ní tó lọ yóò gbọ́ ànábì tí ń bí ànábì gbé mélòó ni kí n ṣe. Ànábì ní fa ìzí tẹ̀fà wọ́n fáyọ̀ lẹ̀ tọ́lọ́ bá ti ń sàlékò rẹ̀ lórí náà ni ẹni Allahumma salli ala sayyidina Muhammadin salatan تحبب بها إلي العبادة والحسنات وتنكي بها قلبي من جميع ظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين ودا كاسا kò sẹ́ni tá a sàṣàlátù fún táyé ọlá Muhammadu la sàlátù yẹ ta ló yẹ ká sàṣàlátù fún. àní bàbá ọmọ sẹ́ni tá a sàṣàlátù fún táyé ọlá Muhammadu la sàlátù yẹ
We are here for the past 3-4 hours. MashaAllah. And we have many scholars to give us lecture. And in order for us to enjoy them, we like to venture into the lecture one after the other. Inshallah Rahman, we will call upon the first speaker in the person of Maulana Sama'atu Sheikh. Bàbá wa tí mo fẹ́ pè yìí, wọ́n jọ mí lójú púpọ̀. Nígbà tá a máa pè wọ́n, a pè wọ́n lórí fóònù. A ní afẹ́kẹ́ ṣe báyìí fún wa. Wọ́n lè ní pẹ̀lú ògbó ọ̀nà Hatiman Mohatem. Àwọn ti gbọ́. Àwa la máa kàn sí wọn nípa mọ̀ọ́dọ̀. Wọ́n bá wá yá àti wọ́n á tètè kàn sí wọn wá nílé àná wa pè wọ́n ní kò sí ìṣúká níjọ́ tá a ti sọ̀rọ̀ àti bisẹ́mi. Bàbá wa Sama'atu Sheikh Muhammad Nuruddin Ayinban Lesu. Èmi bá ló gba ẹ̀kọ́ ọ̀bá. Níjọ́ tí mo gbọ́ wọn ò gbé Ayinban Lesu. Ó dà bí wọ́n ti bá balẹ̀ ọba yìí gba ìgbà kan lọ́wọ́. Ẹ̀yin kó ẹ̀dá bí dáadáa. Àwọn ṣètò tí mo fẹ́ yìnbọn púpọ̀. Ìbọn ẹ̀ níwá ìbọn tí wọ́n ń gbé kìí ṣe yìí táwọn kò ṣe physical gun spiritual tí wọ́n náà bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ lọ́lẹ̀ bá bàbá wa yìnbọn lẹ́sùn. Wọ́n wá yìnbọn ọ̀lú àṣeyìtọ́ni wọ́n sì fi kí Ànábì Muhammad lẹ́sìn báyìí. Bàbá wa ahlan wa sahlan wa marhaban bi hadratikum hayyakumullahu wa bayyakum. Ashru daqa'iq inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعقب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم العربي الهاشمي محمدي العربي الهاشمي محمدي اللي بسرعة
بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم بأجي يقول النبي يقول صلى الله عليه وسلم. arákùnrin kan wá bá Huzaifa ọmọ Yamani رضي الله تعالى ní Kúfà. Huzaifa yìí sahibu sirri Rasul, صلى الله عليه وسلم ó jẹ́ aláṣírí Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. afsha ilayhi Rasul asma al-munafiqin. nígbà tó ló ń sọ fún Ànábì pé àwọn kan bẹ láàrin àwọn mùsùlùmí munafiki ni wọn. ọlọ́wọ́ bá dá kóra fún Ànábì wa Muhammad. Ànábì wa fẹ́ mẹ́sàn orúkọ wọn fàgbáyé ó wá dá ọkọ yẹn fún àsìkò fún Huzaifa ọmọ Yaman ni wọ́n fi ń pè ní sahibu sirri Rasul. arákùnrin kan ló wá bá Huzaifa ní Kúfà nígbà tó gbọ́ ìwọ Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. ó wá bí Ànábì léèrè wípé ó wá bí Huzaifa léèrè pé hal ra'aytum Rasulullah wa sahabtumuhu. ó ní Huzaifa ìjẹ́ ìtẹ̀ fojú kan ní Muhammad báyìí. صلى الله عليه وسلم. ẹ̀sìn bá aṣọ rẹ̀ Huzaifa ní na'am ra'aynahu wa sahabnahu. àfojú kan Ànábì báyìí àárí aynan bi ayni. a sì bá aṣọ rẹ̀. arákùnrin wa bí ìwọ Huzaifa yìí pé ma kuntum tasna'un. tọ́jú lóòótọ́ lẹ́rí Muhammad yẹn. صلى الله عليه وسلم. báwo lè ṣe báwo báwo lè ṣe pẹ̀lú Muhammad yẹn. Huzaifa wa di arákùnrin yẹn lọ́wọ́ pé kunna nashtaki. الله. agbìyànjú pẹ̀lú ẹ̀ gazawna ma'ahu abajagun wàhájẹ́rìnà ma'ahu asibáṣe hijira wàtàmánà nura alladhi anzalallahu ma'ahu asitẹ̀lé ìmọ̀lẹ̀ tó wọ́n sọ kàlífà ní Muhammad yẹn. arákùnrin yóò tí gbọ́ tó fẹ́ gbọ́ lẹ́nu Huzaifa. صلى الله عليه وسلم. ó wá sọ pé làwùkúnnà adraknahu tó bá ṣe pé àwọn bá bá Muhammad yẹn láyé ni. صلى الله عليه وسلم. bí ọlọ́run ti ròyìn ẹ̀rẹ́ o máa taraknahu yamshi ala al-ardi. ní jẹ́ kí Muhammad yẹn máa fẹsẹ̀ lé lórí ilẹ̀. صلاتي وتسليمي. olùsọ adébíkí wà hàmàná wà làánàkìnà. ó ní àwọn máa gbé Muhammad ní kókó lọ́rùn káàkiri. láwọn ló fẹsẹ̀ lé. لك تحيتي. òun àfẹ́rù máa yamshi ala al-ardi. tọ́ba ń talẹ̀ tó ń lóore jùlẹ̀ ń tìrì lórí ilẹ̀ Muhammad. على المصطفى المختار خير البرية. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات كما شاء آمين. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات. آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا رب يا مجيب الدعوات. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لا بيبقوا سياسي كلها بيبقوا لنا. الحمد لله. يا مجال بنانا. الحمد لله. يوم البرداء الله نكبر عليه. الحمد لله. ومن كان في نعمة ولم يشكر خرج منها ولم يشعر. gbogbo ẹni ọlọ́run bá ṣoore fún bó ti ṣe fún wa yìí bí o máa mọ iye orí ọlọ́run sì gba orí náà lọ́wọ́ rẹ̀ tí ò ní mọ̀. ọba tó ní kí ọdún òní bá wa láyé adúgbò lọ́dọ̀ ọlọ́run náà. الحمد لله. àyẹ̀wò ìdí ọlọ́run máa bá láyé lọ́rùn àdébùwà Muhammad. صلى الله عليه وسلم. nígbà tó ní èjòkó àwọn sàhábà rẹ̀ àwọn aráalé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ ọlọ́pàá wa kí wọn. آمين. ìdí ọlọ́run fún abáríkà wọn mo fi kí Mawlana Sheikh Adam. رضي الله تعالى. Mawlana Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́pàá wa kí wọn. Mawlana Agbaji ọlọ́pàá wa kí wọn lọ́wọ́ kí wọn. آمين. àbùtẹ́lẹ̀ owó aṣùpáyàhùn àtàwọn tí wọ́n dàbí wọn tí wọ́n jọ wọn nínú mímọ́ àtàṣírí àti ìjẹni ọlọ́run tí wọ́n ti bọ́ sáré kìyàmà ọlọ́pàá wa kí wọn lọ́wọ́ kí wọn. ó fi lórí bàbá tí bàbá tara wọn jáde nígbà àfta wọ́n ti bọ́ sáré kìyàmà ọlọ́pàá wa kí wọn lọ́wọ́ kí wọn. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. مفبرك àwọn tana mo fi kí àwọn tèmi bàbá mudiru al-markaz حفظه الله mudiru تعالى. yudiru al-mudarab al-ulumi wa thaqafati Mawlana Sheikh Habibullah Adam Abdullahi Ilori ọlọ́wọ́ wọlé mi. آمين. khalifa bàbá ka Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́wọ́ wọlé mi. آمين. khalifa bàbá Alágbàjì ọlọ́wọ́ wọlé mi. آمين. àtàwọn tí wọ́n dàbí wọn bẹ́ẹ̀ nílé àwọn ẹni ọlọ́run mo wá sọ̀kalẹ̀ sáré yìí mo kí bàbá wa gbà
حرف الوصل الذي اتفقنا في حب الرسول bàbá tí wọ́n tán sínú ìfẹ́ ànábì wa Muhammad sọ̀rọ̀ ọ̀hún bàbá wọn kí ní ká bàbá tí ń bọ̀ lẹ́ẹ̀kan pé ọlọ́run ní bàbá wa Sheikh Mukhtar rasulun arsala Allah bi hubbi rasul ila alam al-islami òjíṣẹ́ kan ni wọ́n tọ́lọ́ fi ìfẹ́ Muhammad sínú ayé wọ́n wá deliver wọ́n tún deliver lọ́wọ́lọ́wọ́ salamu alaykum ya khiyara min Allah. tí ayé tí sábà bá ń jẹ́ sábà tilẹ̀ ń jẹ́ lẹ̀ ẹ̀ máa ṣẹ̀mí dáadáa àdókò tó lè ṣáà lè tì ní. nínú ọkàn mi àwọn ní aha àtàsìkò gbàgbé láyè mo fi bàbá wa gbà mo fi kí bàbá wa Sheikh tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ Mawlana Sheikh Al-Muhtaram Ali Baba Al-Adabi ọlọ́pàá sàlámù yára yìí pé ọlọ́pàá wọn lọ́wọ́ ààtò ọlọ́pàá àbíṣọ́rẹ̀ṣọ́rí bàbá dábò rẹ̀ bòyí Al-Markazi Masha Allah Al-Adabi Al-Markazi hayakumullah ọlọ́pàá sàlámù àbíṣọ́rẹ̀ṣọ́rí mo fi bàbá wa gbà mo fi kí Al-Muhadar Al-Kabir Mawlana Sheikh Al-Nafi Al-Mubarak kùrìsì yìí yìí sẹ́lẹ̀ wà alẹ́ yìí bí wàá bá dé àga wọn ló máa jíṣẹ́ fún wa pé mo ti sálámà sí wọn kalẹ̀ kí wọn bá bó ti mọ́ mo kí á jẹ́ àwa alhaja kafidipẹ ọlọ́ba bó ti yìí mo wá fi mo fi kí gbogbo àwọn ọkùnrin mo kí àwọn obìnrin kí àti àwọn àzáṣẹ́ àwọn tí wọ́n bẹ lórí kalẹ̀ mo ti kí torí ọmọ torí àsìkò assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ẹ̀rọ tó ní ọjọ́ ìdùnnú ni nígbà tí wọ́n fún àwọn ìgbà ṣe bọ́lá tí wọ́n pè ní orú bàbá bí àwọn afẹ́ kí n dé ààyè yìí wà á aṣáájú yìí láti kọ́ ìhàbọ̀ Sheikh Al-Kabir mo sì ti ń jẹ́ ẹ̀rọ pé kí n pàdé bàbá lóòótọ́ àti pàdé àmọ́ aṣáájú yìí láti kọ́ ìhà sọ̀ wọ́n mú tó ẹgbẹ́ sẹ́tì yìí mo ń jẹ́ ẹ̀rọ pé kí n rí wọn rí ní báyìí kájọ jòkó ọlọ́run wa tọ́ka Allahu wa kana ọlọ́run kára rẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run tó ní kórí bẹ́ẹ̀ lónìí ọlọ́run ní ṣe lé ní àrímọ́ fún wa tí mo fẹ́ bá wa sọ ní ṣókí àsìkò ti lọ òun náà ni gẹ́sọ̀ ṣàṣeyẹ́tò rasul wa hubbihi fil amlak bọ́ọ̀ láti lè gbé pàápàá nábì àti bẹ́ẹ̀ sọ́kàn wọn lóòótọ́ àṣẹṣẹ láti wà ń ṣe àṣepá àti ìṣepá àti fẹ́ràn Muhammad ló ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ wa fẹ́ràn Muhammad. Sallallahu alayhi wa sallam. lásìkò wọn bí arákùnrin kan ní Abu Yazid al-Bistami Abu Yazid al-Bistami wọ́n ní tàbí Bistami kọ̀ọ̀yẹ́ta bí Bistami wọ́n bí ìlú kan tí wọ́n pè ní Bistami fi Khurasan ní Khurasan ni wọ́n ti bí wọ́n tún á tún mẹ́rin akábìrì as-Sufiyya afáwa Abu Yazid al-Bistami yìí inú àwọn afáàgbọ̀ orí Sufi ló wà tí o ṣe fọwọ́ dànù afáwa Abu Yazid al-Bistami ó wà ní kékeré bàbá rẹ̀ ti jáde láyé kò gbójúmọ́ bàbá rẹ̀ ó wá dàgbà sí ìyá rẹ̀ lọ́wọ́ fọlọ́mọ abájáde ṣọ́ọ̀nà torí àsìkò Abu Yazid al-Bistami dàgbà ó wá bàlágà ó di ọkùnrin ó wá lálàkó ti di ọkùnrin fàjà ayélujára omi ìyá ọmọ ló bá bá yà rẹ̀ jọ pé yà àmàwù. Ya amma. ó ní wọ́n yá mi kọ́ àsìlá tó yà. Àkọ́jà ti bá tura jùlọ. ó ní yá mi ó ní mo ti di ọkùnrin báyìí mo ti lára gbogbo téèyàn fi ń bá kó di ọkùnrin mo ti di ọkùnrin. Àsìbá tura jùlọ. yàrá wa wò pé kí ló fà á ó ní bẹ́ẹ̀ ni ó ní mo ti lára mo ti di ọkùnrin yàrá wa ni ò tí ì di ọkùnrin o. Wàá tàrà sọ̀rọ̀ láyé sallallahu alayhi wa sallam. ìyá ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé ṣé o ti fojú kan Muhammad tó fi gbéra rẹ lọ́kùnrin àṣẹ tí o bá ti fojú kan Muhammad kì í gbé lọ́kùnrin ó ní ṣé o ti ní Muhammad tó fi gbéra rẹ lọ́kùnrin. Abu Yazid al-Bistami يقول رجل
رجلا حتى يرى رسول الله صلى الله عليه وسلم. Abu Yasin Bistami wá bi ìyá rẹ̀ léèrè. Ẹ̀yin ọmọ Ànábì Muhammad. Bàbá wa àgbà Mọ́fúradé Akíngàbọ̀. Bàbá wa Ayímọ̀lẹ́sù ẹ má bínú bí ó ní ìṣerí. Ẹnjìníà wa títọ́dún yìí. Àtìlú ìbúra ìwádìí wa. Ọlọ́kùnrin àánú wa. Kí ló dé ẹ bá wa sọ ẹ bá wa pè é. Ẹ kò mà ẹ jòkó ẹ jòkó. Kí ló dé báyà wá? Kí ló ṣẹlẹ̀? Ní wáyà yóò lè jẹ́. Ẹgbẹ́ rẹ̀ náà sà, ẹgbẹ́ àlọ́ wọn. àlè dúró báyìí yẹ kan ló bá wò lọ. ẹ̀yin máa ẹ dàgbà Yasin àti Suratul Mulk tá fẹ́ ké. Yasin àti Suratul Mulk tá fẹ́ ké. fún àwọn tá ní mọ́sálásí ilé àwọn òkúta ń ṣàdúrà fún àwọn òkúta ń ṣàdúrà fún lẹ́ẹ̀kan. àwọn àfa bàbá làwọn gbèsè ní fún yín láàrin jẹ́mọ́ ń bíbá yìí. kí àfàlejò ké Yasin. pé kẹ́yìn àyè máa dájú kan sáré ké. fún wa máa bá programu lọ káwọ́ ké. Yasin 21. Mulk 21. sàrà rẹ̀ òun náà ni ogun mọ́sá tí wọ́n ń gbé kọjá ní àtẹnà tí wọ́n ń gbé wá. Bismillah oya ẹ ti jẹ ẹkọ ya Yasin ni ẹ tó jẹ mọ́sá. Yasin ni ẹ sàyẹ mọ́sá mọ́sá náà. ẹ kó fóònù yín jáde Yasin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ tó sá mọ́sá. mọ́sá ní jẹ kò fi ṣe ẹ sá àwọn kan láti Yasin náà àdúrà ní alájà. Are you enjoying yourself? Aja Isanko. Ẹ jẹ́ ká ka ìgbà kan kó má lọ ká ìdájà. Ṣakọ, Yasin. A máa yanjú ẹ̀ ṣe Yasin àlú. O ti gbé mélòó wáyé? Àwọn àfáà mi ìlú àmì.
gbogbo àwọn àtàwà ní ọ̀dọ́ iná ẹ máa ṣàdúrà fún wa. Yasin Kamuliku fún ọmọ akárí. Ẹ fẹ́ nìkan kan ní Yasin Kamuliku kan ọmọ akárí. Ya ahal musalun tabi'un mursalin tabi'un man la yasatu ajran wa mustaqim man yala naturani wa ilayhi jaw atajidu al-injul iyali adayin raman biduri la tujini anni shafa'atu والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الكبير الله جاء الله واتى ما وجهت الى بدل عليم بها كل مدى الوان ان كنتم صادقين من بعثنا من مرقدنا هذا ما وعدنا من صدق المرسلون إن كانت إلى صيحة واحدة إن أصحاب الجنة اليوم في ذكر راكبون وأزواجهم في ظلال لا يبتغون أنا جل جلاله وسماوات الأرض بقادر إن لا يخلق مثل ذلك الله كل عليم إنما أمره إذا أراد شيئا يقول له كن فيكون آمين يا رب العالمين يا رحمن الرحيم تبارك الذي بيده الملك وجل صلى الله عليه وسلم أجا يوم محمد هذا أبو يزيد البستاني هو أصفو يا ربي قد أصبحت رجلا ولمتت رجلوني يا رواني هل رأيت رسول الله صلى الله عليه وسلم ولو بيران رجل إنجوتني محمد صلى الله عليه وسلم أبو يزيد وانبي يا ربي أولا يكون الرجل رجلا حتى يرى رسول الله صلى الله عليه وسلم ولمو يعني شيء يتيجي يقول أخبرني محمد ọlọ́mọba wa jẹ wọn gbogbo àwọn tó kù tẹ dárúkọ fún wọn ọlọ́mọba tó wọn lápapọ̀. bọ́ọ̀lù ti forúkọ Muhammad. ìyá rẹ̀ ní tó bá fẹ́ rí Muhammad àti nínú salatu wa salam alayhi máa ṣe salatu tó ń pọ̀ fún Muhammad máa yọ wá ní Muhammad tó bá ti lọ́wọ́ ẹ̀ máa ṣe sallallahu alayhi wa sallam. pàṣẹ mi kàkà bọ́ọ̀lù Muhammad ẹ̀ sójú. pàṣẹ mi. Ẹja tẹ̀sí ma wọ́n ní kẹ́ máa dàníyàn. Gbogbo ọ̀rọ̀ yóò ní dàrú. Olùkọ́ àti ẹni ṣàdúrà fáwọn tó bí kí ọlọ́run àtàánú ọlọ́run yóò mọ̀ ní kónú ayé láéláyé. Ọ̀la gbogbo orí àwọn àfáà tí wọ́n ń ṣe Yasin àti Múlíkù fún láàyè yìí. bẹ́ẹ̀ bá fẹ́ràn kan nǹkan ẹni ó pọ̀ nínú ìrántí rẹ̀ àbúyẹ sí ìpèsè ní iṣẹ́ sàlátì fún Muhammad ló wá sí ìlàlẹ̀ ọjọ́ kan ló bá lálàá ló bá rí àná Muhammad ẹ̀rọ tí wọn bá fẹ́ lálàá ní Muhammad yóò bá àná Muhammad rẹ̀ ìwádìí àbúyẹ sí ìlú bá lálàá ló bá rí àná Muhammad lójú oorun fàdí. ló bá wá sọ̀rọ̀ ìyá rẹ̀ ló bá dunu bí a mo ṣe oríire mo ti rí Muhammad.
níwájú ìyá rẹ̀ ló wá ní ya àmáhù ìwọ ìyá mi mo ti fojú kan Muhammad lójú oorun. àsìkò àtúrọ́dúnrún àtọ́jú àìkú nàbí sallallahu alayhi wa sallam. àwọn mo ti wá di ọkùnrin tẹ́lẹ̀ kí n dà lónìí mo ti rí Muhammad. bàbá aláàtú wàhálà ìdààmú yẹ̀kìtọ̀tà ọ̀sìn ìbàdàmì. ìyá rẹ̀ wá ń bí léèrè pé ìwà kúnyẹ̀ sí orí Muhammad lójú oorun ni àbí orí lójú ayé. ìyá ń bí léèrè pé ṣé orí Muhammad lójú oorun ni àbójú ayé ló ti rí. bàbá alùpàlùkì ìbàdàmì ìyá mi ojú oorun ni mo ti lára ní Muhammad yẹn ó sì sọ fún mi pé ana Rasulullah sallallahu alayhi wa sallam mo sì mọ̀ pé Muhammad lè. kọ́lá ti lè tẹ̀kún ní ọjọ́ ìyàwó àtàtàràwọ̀ yẹ̀kìtọ̀tà. ìyá rẹ̀ wá bí lè wá sọ fún pé ìwà bóyá sínú bìsọ́ ni ọ̀rọ̀ lè dọ́kùnrin o ó nígbà tó bá rí Muhammad lójú ayé sórí ìtòrí lójú àláhùn lójú àláhùn alábi sọ pé mara àlefèrè mọ̀ náà ẹ̀ tó bá ńlá láàrin ní lójú oorun kàdáníkà yàrá àlefèrè yẹn sọ tó bá dójú ayé bẹ́ẹ̀ ni ó ti rí mi ní àná ṣètọ́nà náà tàbí tàbí torí pé ṣètọ́nù kì í gbé àwọ̀ ní Muhammad wọ̀ tó bá gbé àwọ̀ ní wọn kì í ṣèlú Muhammad ṣètọ́nù ó gbé àwọ̀ rẹ̀ wọ̀. bàbá àfi kó rí Muhammad lójú ayé. wà á kéé bẹ́ẹ̀ amáhù. yàrá ó wà bí yàrá rẹ̀ lè dé kéfà yà àmà ìwọ ìyá mi bó ní ti rí Muhammad lójú ayé ẹ tó ti lọ tí ò sí láyé mọ́ ṣé wọ́n dàgbà pé Muhammad kú àwọn tí wọ́n dùn kó yín dàbí àná Muhammad kú gbogbo ẹgbẹ́ bá dàbí Muhammad kú kó yóò bá àná Muhammad rárá. ìyá rẹ̀ wá sọ fún yín pé ìwà kúnyẹ̀ sí o fẹ́ bèrè bó o ti rí Muhammad lójú ayé ṣé o kì í ṣe àtàyà ni tó bá ń kírun tí o kì í ṣe àtàyà ni o máa ṣe àtàhìyàtò lillah lórí ìwọ tó bá fẹ́ sálámà bó bá ti ṣe ó yẹ kó lè rí Muhammad lójú ayé. àyànlẹ́bí wọn bá tùbú ọ̀rọ̀ kẹ́tù bá kọ́lẹ̀ náà kàtó lẹ́tẹ̀ ìbátú sẹ́yìn wọn náà ìṣàkóso ìgbà ibi. ìyá ó wá dáyà lóò pé bẹ́ẹ̀ ni mo máa ṣe àsàlátù ní máa ṣe àtàhìyàtò lillah ìyá rẹ̀ ní ṣé o máa ń débi tí tó sọ pé assalamu alayka ayyuhan nabiyyu ó ní bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ wá sọ fún mi tó o bá débẹ̀ كيف تسلم على غائب على شخص غائب والسلام تنتوري وسيم كافر مخاطبة فبي السلام عليك انت ما سبي السلام عليك تعلمه او يوسي سبي السلام عليك نعم السلام عليك يا النبي يفيد عيناه بالبكاء لكن ابو ياسين هو تاجي هو بسنكيو هو كينو نيوكا هو نيجا تايا وش التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله كنت بدي السلام عليك ابو بكر سيدي الله ابو ياسين فريق الشوق ìjẹ̀rọ bí mo fẹ́ rí Muhammad ó ti wà lẹ́bi rẹ̀ ẹkú tí ń sun lẹ́ẹ̀kan náà ó ti débi assalamu alayka ayyuhan nabiyyu lẹ́ẹ̀kan náà ànábì kan àbí àṣírí. àtàwọn nàbí yòówó ìwádùn alayhi salam. kò díjú o ìsùnkú sì rí Muhammad bó sọ bí assalamu alayka ayyuhan nabiyyu ànábì sì dá lóò lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ wà alayka salam ya Aba Yazid al-Bistami. wàyí náà já àti òmù. lẹ́ẹ̀kan náà ló bá délé lórí ìlú bó ti sálà wọn bá délé bá sálẹ̀ bá bá yà rẹ̀ ló wà yà mí mo ti rí Muhammad lónìí mo ti rí Muhammad lónìí yà rẹ̀ bá ní bó mo ti rí ó ní mo ṣàtáyà mo débi assalamu alayka ayyuhan nabiyyu ó ní bí mo ti wí bẹ́ẹ̀ ànábì kan àbíyà sí mi ni bó ti àbíyà sí mi ó ní mo kọ́ ó kà dá sára mọ̀ padà sí mi ni yà rẹ̀ wá ní tó bá ní. tó bá sí àtàlójú náà ìyá rẹ̀ ní lónìí o ti wá di ọkùnrin tó ń pè mí rẹ̀ ìwọ náà tó bá fẹ́ rí Muhammad lójú oru àti lójú ayé bá yọ pé Muhammad dáadáa sàlámù ọwọ́ rẹ̀ báyìí sọ̀kè ya Rasulullah ya Rasulullah. ya Rasulullah ya Rasulullah khudh biyadi وإذا ركني يا رسول الله خذ بيدي وتداركني فأنت أبي صلى الله عليه وسلم tí bàbá wa ní Mukhtar tí wọ́n ń pèpè rẹ̀ fún wa tí wọ́n fi aríláyé àti ọlọ́run ká tó pàdé láti yá wa ọlọ́run sàfihàn fún wa ṣe gbòógì ẹ̀fẹ́ àti Muhammad. As-salatu was-salamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Safiyyah.
وتقضي لنا بها جميع الحاجات وتكفرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتملكنا بها اسر الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات امين يا الله يا رب يا مجيب الدعوات سبحان من لم يرى قدر غيره ولا يبلغ الواثقون صفته ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ̀yà yorùbá nàbì sẹ́lá ẹni sallallahu alaihi wasallam akí àwọn bàbá wa tí wọ́n fún wa ní ọ̀rọ̀ sókè nípa àná Muhammad bàbá wa ayélujára lè sùn bàbá wa mọ̀tàrù wọn ní gbogbo bàtẹ́ bá ń lọ ayé ẹ̀ ní ti mọ̀tàrù láéláé ọ̀tọ̀ ní mọ̀tàrù bàbá wa ní bàbá àti mọ̀tàrù kí ẹ̀ máa dààmú ọlọ́mọdé dààmú láéláé àfitì àfikí àdájà wa ọmọ ntáyé bí tí wọ́n wọlé ọlọ́run kí ó bá wa kí yín bó sì kí ìjókòó àgbàlagbà ẹni ọlọ́run ọmọ àwọn ẹni ọlọ́run bàbá wa Khalifa mọ́fòrúwadé ọlọ́run mọ́sàdí àgbẹ̀ kíkì yín jù báyìí lọ àmọ́ àsìkò dáwà lẹ́jọ́ à ń lọ sọ́dọ̀ nẹ́sì afẹ́ṣe ẹ̀kọ́ kọ̀sídà àrọ̀bíyà tá a bá ti pè é àfikájọ́ ṣe tí afẹ́kọ̀ṣe láàrin ìṣẹ́jú márùn-ún níbi tá a bá ti ń fáwọn tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú mẹ́wàá a máa fáwọn tí wọ́n fẹ́ ṣe poem a máa fún wọn ní ìṣẹ́jú márùn-ún. Stars ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ wọ́n á dìde ní ìsìnwá ṣe ẹ̀kọ́ wò kọ́ sí àwọn. ẹ̀dá yóò gbọ́ àdébì fún wọn. ẹ máa kó kí ni ẹ bọ̀ ẹ máa kó bọ̀. Sha'iru Rasul tí a bá ń gbọ́ Sha'iru Rasul akọrin ànábì àṣẹ ìgbésẹ̀. Salamu alaikum wa rahmatullah. Ayo gba ẹni tó ń lórí ara. Ṣé àdébí náà lẹ́yìn tó ń bá yìí? Ṣé ìgbàgbé torí àdébí lọ́wọ́ tó fún yín láṣọ fún ìwọ̀n? Torí àdébí lọ́wọ́ tó yẹ kẹ́ ẹ fáyé òkú àwọn tó bẹ̀rẹ̀. Àfáàrà tí wọ́n bẹ́ẹ̀ ṣe ajẹ́bà ṣe àyẹ̀bẹ̀lẹ̀ṣù. Àfáàrà tí wọ́n bẹ́ẹ̀ ṣe kọ̀ sí àfáànẹ́mì. Àwọn ni akọni ànẹ́bì lásìkò kàwé. Ẹ gbọ́dọ̀ tóbi. Àbá mi, àbá fún àwọn àdìgbàgbà ẹ ṣeun. Nítorí ẹgbẹ́ pé wọ́n tí wọ́n wá ṣe kàsí àfáànẹ́mì ní àyẹ̀kẹ́ tí ẹ gbọ́dọ̀ àgbà. Àwọn èèyàn wọn wá sí ní ìka ni wọ́n wá ń jẹ wọn èyí tó kà sí ìdí àwọn yìí. Gbogbo tí àbá yìí sábà máa ń sọ àti ní wọ́n máa ń kọ nínú ọjọ́ ọ̀rọ̀ máa ń ṣí ìpòlú ẹgbẹ́ ìgbìmọ̀. So náà fi wà ní oyè máa ń sọ aláwòrán fún ní orí pé tí o bá ti nílé rẹ̀ olórí pọ̀. Àbẹ́ tí o bá ń lọ sáyẹn ta fẹ́ wúyẹ̀ ló kọ́ wá lẹ́yìn ìgbà lẹ́yìn ṣe èdè yìí. So àṣàyẹ̀rọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ mọ̀sáyà fún mímọ̀ fi mọ̀síkà láàfin lọ́fún. السلام الله عليكم ورحمته تعالى وبركاته. عنوان القصيدة المصطفى المختار. المصطفى المختار. سر بي إلى حضرة المختار وقلمي. Báwa tù, ẹjọ́ wọ́n tù, kó máa kún dà. Ẹ̀dá kúrò dà, ẹ má bẹ̀rẹ̀ ṣe. Ṣé nígbà tí ẹni tó bá sọ̀rọ̀ bíi ohun gbé ẹ lọ́wọ́ pè tí wáyé ní ìlú òní sọ̀rọ̀. Nípè láti ní wọ́n bí tí mo wá ní lọ́wọ́ tó wà lọ́wọ́ fún mi láyé dé ọ̀run náà. Ọ̀yà pẹ̀sẹ̀ ní tuntun mo bẹ́ẹ̀ yóò gbà yọ̀ dání. Ewé kí ìṣáàtò sílẹ̀. Nígbà tí bàbá Mùlánà tó fẹ́yàwó tó dá sọ fún mi, aláìsáré lò. Lọ́sàtò náà tó wá lọ́wọ́ àwọn tí kúlẹ̀ ti wà. سر بي إلى حضرة المختار قلمي وقل له مدحا في أقرب النجم. سر بي إلى حضرة المختار قلمي وقل له مدحا في أقرب النجم. هو الذي حاز كل الفضل من أزل وفاز بالسبق في الدارين والكرم.
زكاه مولاه في خلق وفي خلق فصار أزكى وأنقى الخلق كلهم فصار أزكى وأنقى الخلق كلهم سماه أحمد ini ada Abah Mulana Ahmad Al-Mukhtar ini tahu be alam ada lalu ini mana mulai ini ada baik cuma masa bagi komedi Bahrul Kamil musodi ada Muhammad Kamil juga Mukamil musodi sih mau consider kerana inshallah yo jaga lagi madiwan why be ìjòkó ìfún ẹ̀ gan ìjọba ẹ̀kọ́ Muhammad sallallahu alaihi wasallam. àwọn ẹni báwo ni mo sì ti làwọn fẹ́ o máa ń ní ọ̀dà yìí sí gbìyànjú ẹ̀ gbogbo àwọn àfikún ọ̀dẹ̀ bá ti rí mẹ́sà ẹ̀kọ́ ọ̀dọ́ kó máa bá fojú parẹ́ ni o. samahu ahmadu fi lahuti tasmiyatan wa asha yahmaduhu bil fi'li wal kalimi وعاش يحمده بالفعل والكلم أنا له شرفا حاط الكمال به ولم يزل ثم هذا أجمل الشيم gbogbo anabi Ọlọ́run lọ fún ní olùkọ́ ó fún wọn yìí ṣùgbọ́n kò sí ìtọ́pẹ́ ibi tàbí Muhammad sallallahu alaihi wasallam. kò wá sẹ́ni tí mo kọ́ sí fún fẹ́ máa ìbínú fẹ́ máa ṣe máa ní ìrọ̀sùn tó kọjá kò lọ́ní àwọn ìdòkítà lọ. mo ráwọn bá wọn kí ni wọ́n máa ń dùn ọ́n bí àti mi náà sì lè kọ́ ọ́ báyìí ìbí máa ń gbìyànjú ìwéré ó ti di sáza 21 báyìí. ana lahu sharafan حاط الكمال به ولم يزل رغم هذا أجمل الشيم يا سيدي يا رسول الله يا سيدي صلى الله عليه وسلم مائي فدا لك ما أحيا به ودمي مائي فدا لك ما أحيا به ودمي في كل حين أقول المدح أروعه لذاتك الأعلى بالقلب والنغم لذاتك الأعلى بالقلب والنغم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. صلى الله عليه وسلم. tó o bá tiẹ̀ mọ̀ tó máa ń tán sọ kó sá àwọn samawu ahmada bàbá wa azamzami kò ní bàjẹ́ dẹ́dẹ́ yóò mọ̀ dá sí bó ti rí nìyẹn gbogbo tí wọ́n bá ti bọ̀ ọ̀gbìn náà wọ́n ń sara sí fún kámìlì ni àwọn sọ fún wọn pé kó wà aláàdáṣe bóyá wẹ́sìnà wọ́kọ́fìyà wọ́n dẹ̀ ní hàtìmọ̀ gbogbo gbàtẹ́ bá gbé ọlọ́run náà dá yìí o. àwọn àgbẹ̀dá ní kó bá pọ̀ lórí lẹ́nu. bẹ́ẹ̀ méjì akọ̀yí àgbà wọn ni yóò mọ̀ dá sí insha Allah. yàtọ̀ sí bàbá àti bàbá. àwọn ti kọ́ tí wọ́n wá tẹ́lẹ̀ á lọ sí ọ̀dọ̀ bàbá wa tí ò kọ́ mọ̀ lẹ́yìn á lọ sọ́dọ̀ wọn. sẹ́rí ọjọ́ lẹ́kọ̀ọ́ yìí. Masha Allah. àwọn ni wọ́n pè ní azaki Ismail tí ò tí ò kọ́ mọ̀ kí ni wọ́n pè é. tí ò kọ́ mọ̀ azaki tí ò kọ́ mọ̀ ni wọ́n. tó rà nàbí náà kọ́ mọ̀. ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ní sinasẹ́sẹ́ wà ní Senegal. Masha Allah. níbi tí wọ́n dé sí wọn bá wa bẹ̀. wọ́n ṣe kíkiri fún mi ó lẹ̀ mú òun mi. níjọ́ náà ni kí ló fariwo báyìí. ó yẹ yorùbá àtẹ́bí. Sallallahu alaihi wasallam. sẹ́yìn ariwo náà ní bínú sí ní ìbàyẹ̀ onídé wá ti yorùbá àtẹ́bí. Sallallahu alaihi wasallam. ó yẹ kó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ fọwọ́ rẹ̀ ṣe kálẹ̀ kó lọ́wọ́ sàkálẹ̀ owó sẹ́yìn náà. Sallallahu alaihi wasallam. sẹ́yìn àbá àtàlẹ́ tó kọ́ wẹ̀ àtẹ́bí náà máa ń yìn. tẹ́lá ti máa ti balance kìíní kan ṣe ó máa kà sí ìlànà ó ha tó pọ̀
ìsì máa yà nẹ́bí wọ́n á ní wọ́n wá yà nẹ́bí fún wa lónìí wọ́n kọ̀ ọ́ sẹ́yìn mẹ́fẹ́ lónìí lóko. olórí tẹ bá nílẹ̀ ìgbẹ́ mi ànẹ́bí ló bẹ́ jí ẹ̀ yóò bá ànẹ́bí tó lò lò. so lágbára náà tó bá ti ṣe náà bá tí o kọ́ wa ti ṣe náà báyìí á padà sọ́dọ̀ ọmọ wa lájẹ́ wa tẹ̀lé la káàbì nípẹ̀ àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn so inshallah rahman gbogbo ẹ̀ka kẹ̀tì ẹ̀ ẹ́ dé ànẹ́bí máa dé láìpẹ́ yìí. wọ́n ti kọ́ mọ́ wọ́n ní kẹ́yìn ànábì lọ́nà tí ó kọ́ mọ́. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناظر الحق بالحق وعادي إلى صراطك المستقيم وعلى آله كقدره ومقداره العظيم صلاة ترفع بها حجاب بيني وبين رسول الله صلى الله عليه وسلم. يا ربنا بجاه خاتم الأولياء أحمد الشيخان أبو خاتم الأنبياء شمس المعالي شيخان التجاني بدر الدجى يا كوكب الوراء. يا ربنا فالخير كله لك والحمد فالحمد وما هنالي. يا رب ربي أعناك ونبي السلام يا رحمن وأبويا أمسك والله يا ما بذكر لفهول الكوس في أسران سبلود أسران سرام ويدنا قربا وأسران سيد لا يقول رايا وعن فرايا تترك رايا ذلك اسمي فلك التجاني تطور وجودي من بول الأفكار ومدنا مرشدنا لله الحاج إبراهيم بن عبد الله ياس رضي الله عنه زيادة منك يا رسول الله. ẹni kálukú wa náà ṣe ń rojú wa gbé pé ọjọ́ náà lọ ṣùgbọ́n àgbàlagbà ní ọjọ́ kì í lọ nìkan ìwọ tó bá fẹ́ ṣe ìgbà mi ṣe tó bá tó nu ayé rẹ lọ́la kó márùn tàbí tó mi náà ní olùlé ni ṣùgbọ́n ọjọ́ òun lọ nìkan ìwọ ni kò fura sí gbogbo nǹkan ló ṣe nígbà táwọn afọjọ́ wa ṣe rà wí ẹ̀dá lọ pariwo ànábi kó lu òkè. akíkalẹ̀ ẹni tí ànábi gbàdálejò nínú ẹ̀mí ara rẹ̀ torí Mawlana sọ pé la sawwaruni fil haqiqati lam yara ṣé Ibrahim ló sọ bẹ́ẹ̀ ṣé o ní wala sawwaruni fil haqiqati lam yara siwa shakhsun mahbub bí nàtàmàtàmù bẹ́ẹ̀ náà lórí fún ànábì ẹnì kan ò ní dáhùn ànábì àti kánábì òfin rẹ̀ mọ́ ẹnì kẹ́ni kọ́ mọ́ pariwo ànábì àti kánábì òfin rẹ̀ mọ́ ẹni nígbà tó ń bá burú dàbọ̀ lẹ́ẹ̀kan bàbá sọ fún wa pé àbá àbúṣe rí nígbà tó ń bá burú dàbọ̀ òun náà yí títí ó débi kan kò mọ tó bẹ́ẹ̀ fi parí rẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé kò ní máa nábì tẹ̀lé yẹn àti kánábì òfin rẹ̀ mọ́ ọ̀gá wa gbà Mawlana wa ní ànábì tiẹ̀ báyìí. yàrá ilé àbùnà ṣẹ̀fẹ̀ yẹn bọ́ fún màdà. وأكرموا نفسا وثيرا ابتداء وأحسنوا ملكا وخلقا ومنطقا وأكرموا توبا وأندى وأجودا وأتعب عند الله جسما وملبسا وأتياب ماء وميتا وأفيانا وأرام في الدنيا إكام ويا النبي وأرام في الدنيا وأقوى وإنه سفر الوراء والكل للأوف أردا سفر الوراء والكل للأوف أردا محمد سمعته باسم فاعله وليس من جمع المصطفى غير أيدي محمد لم يعرفوا
وتلصم سري لا يليق بقدسه جماعة هذا القوم تدري ما أنما قد الأعجام قتل الأعجام والأعجام من بعد قربه ما ولد الأمام أيوب النبي أبا وأبا بابا كونا ولي وما ولد الأمام فهو أبيته فجل أتاك الشيخ الليلة كمثله سيد الوجود محمد أطيب ظلام ولكن بلا يمم ماتين خير الناس لسير صمما فأيا ترى إني أمير ببابني وأكسب تأديب لطاعة مسلمة أولادي أمير الله يهدي مسلمي أعوذ الله بالله كذا ومن أولادي طه ولامين محمدا أتى قديم سائل الفرد مقدما أذكر عني حق بقى وإنما تمام تلمي قبل ما كنت ملزما أجا نبي النبي لون قدي على راسه báyìí sọ pé alif sọ pé a sọ pé mímu sọ pé dáàlì lórí mùtárì wọ́n ju rẹ̀ fún ọ̀gá ìjọba yìí jẹ́ àmọ́lù ọlọ́run ní aláwọ̀ àdéhùn pẹ̀lú dayanu tí a wá gbàdúrà wọlé sí ẹsẹ̀ tí a ní ọ̀dọ́ àmọ́lù ṣe é ti dáàlì àmọ́lù ṣe é ti dáàlì. àti bàbá wa tí wọ́n wọlé nígbà tí wọ́n yin ànábì lọ́wọ́ kí n má gbàgbé ògùn nágbèbò tí dátẹ́lẹ̀ náà gbé afọ nínú ọlọ́kànrin oníwàárí àṣẹ ìkàpẹ́gẹ́nì àtẹ́ńkàwì ṣé ọlọ́mọṣẹ́ àdáyé pẹ́ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ Yunus àṣẹ ìkàpẹ́gẹ́wàsì ọlọ́mọṣẹ́ àdáyé pẹ́ àsìkò ti dọ́ni. àwọn lọ sọ́dọ̀ ìyá wa alájà ìyá yìí sọ̀rọ̀ kan ló ní ta pàdé wọ́n fẹ́ ṣàdúrà tẹ́lẹ̀ mi bá ti wọ́n fẹ́ ṣàdúrà yìí tó ń ṣe tó wà lẹ́lẹ́ yẹn olóma kan
ìyá ìwà sọ̀rọ̀ imán wọn ní eléyìí ẹ bá mi dúpọ́ fọlọ́ pé ọlọ́run tó fún wa ní imán tí ó tẹ̀lé ká kábàámà níbẹ̀ àwọn adéwé ìmọ̀ tó bá mú wa ní ọsẹ ẹ̀mú máa fi lọ ẹ̀gbọ́n tí yà ń lẹ̀ pé ọlọ́run tó fún wa ní imán tí ó já kábàámà ó ní tí wọ́n fi bẹ̀ ọlọ́run ní jẹ́ kábàámà rẹ̀ wọ́n bá wa sọ̀rọ̀ nísìnyí láàrin ìṣẹ́jú mẹ́wàá bismillah kálọ̀ wọ̀sàrẹ́ wọ́n bá kábàámà bí kì í. ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وصحبه وسلم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا كما لا نحصل القوم الكافرين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo àwọn bàbá wa tó wà níkàlẹ̀ gbogbo ẹ̀yin ṣe mo mórúkọ yín kan mo fi orúkọ Ọlọ́run àti tóbi anábíwá fún ọmọ tí ẹ lọ́wọ́ lọ́sọ̀ mo fi kí yín bẹ́ẹ̀ náà mo fi kí gbogbo ẹ̀yà mi àti bàbá mi tó wà níkàlẹ̀ mo á fi ọlá bẹ́ẹ̀ mo fi kí ẹ̀gbọ́n mi bàbá mi ọ̀rẹ́ mi Sheikh Ahmad Al-Luka kẹlọ́wọ́n bá tó gbọ́ bá fún yín ní ìtọ́nà kó jẹ́ kẹtùbọ̀ lè máa ṣe dáadáa ní ojú ọ̀nà ti Islam kó wá bá wa sọ yín lẹ́sàn dáadáa bí ìdílé ìlànà wọ́n ń pè mí lẹ́kọ̀ọ́ wọ́n ní mo máa wá sọ̀rọ̀ lẹ́nu nígbà tó ń pè mí pé mo máa wá sọ̀rọ̀ mo máa lọ sọ̀rọ̀ ní àwọn ibi káàkiri láàárín àwọn ọ̀dọ́ pàápàá jùlọ lóbìnrin àmọ́ àwọn wá pè mí wọ́n ní bí mo ṣe tó wọ́n ní mi ìríra mi bẹ́ẹ̀ àmọ́ kò sí bí mo ṣe tó èmi ò ń ṣe ní èdè ìbò àwa nítorí the new narrative gẹ́gẹ́ àwọn new narrative kí n máa ṣe túmọ̀ new narrative nǹkan tuntun ní ìlànà Islam tí à ń gbìyànjú àti fi lọ́lẹ̀ káwa ọ̀dọ́ ká má bàa sọnù kúrò lójú ọ̀nà ti ẹ̀sìn Islam torí èdè yìí ní pẹ́rẹ́ mi ní religion influencer. Influencer ó túmọ̀ sí pé ẹni tí ó ń pè sí ọ̀nà Islam sí ojú ọ̀nà ọ̀la ojú ọ̀nà ọ̀la. Bí èmi ṣe di ẹni tó ń ṣe gbogbo eléyìí kò yé èmi àmọ́ ó yẹ Ọlọ́run ọba tó dá gbogbo wa. Àmọ́ mo dúpẹ́ àwọn bọ́dà wa sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ wọ́n ní mo sọ pé Ọlọ́run tó gbà fún wa tá a wà lójú ọ̀nà tí ò bẹ̀ jẹ́ ká kábàámọ̀ nídìí ẹ̀ wípé ó tó fọpẹ́ fún. Ọ̀rọ̀ mi yé mi nítorí ẹni tó bá mọ̀ mí ẹni tó bá rí mi bí bóyá ní ara níwọ̀n bá mi wá mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ fún ẹni tí ò bá mọ̀ mo jẹ́ òṣèré orí ìtàgé bó ṣe wá jẹ́ bọ́lọ̀ ń ṣe wá sọ mí dẹni tó wá dúró níwájú yín lèdè tí mo jẹ́ boríborí tí mo wá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam ó yẹ Ọlọ́run ọba alhamdulillah ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ àmọ́ mo dúpẹ́ ẹ bá mi ṣe alhamdulillah rabbil alamin torí kò sí nǹkan tí ẹ̀dá lè béèrè lọ́wọ́ Ọlọ́run tó ju ìtọ́nà lọ Ọlọ́run ọba tó wá ṣàánú èmi tó ṣàánú ẹ̀yin náà gbogbo àwọn tó ń wojú Ọlọ́run láti jẹ́ pé kí wíwà ní ojú ọ̀nà ẹ̀sìn Islam tó jẹ́ ìrọ̀rùn fún wọn kọ́lọ̀ wọn lábẹ́ kó wá ṣe ní ìrọ̀rùn fún gbogbo wọn. Kí là ń ṣe níbí lẹ́nu? Àjókòó nítorí ta nítorí olólùfẹ́ wa olólùfẹ́ Ọlọ́run ọba tòótọ́ olólùfẹ́ Ọlọ́run ọba pàtàkì. Ẹ̀rọ ni ẹni tí Ọlọ́run ọba torí ẹ̀ dáyé ẹni tí Ọlọ́run bá pàápàá tó ṣàánú àwa mùsùlùmí pé kó jẹ́ olùtọ̀nà wa kó jẹ́ adarí wa lọ́bí Muhammad sallallahu alaihi wasallam.
èmi ò wá fẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí èmi ò ṣe ṣe ipò akẹ́kọ̀ọ́ lèmi àmọ́ mo jẹ́ ẹni tó ń gbàyàn ní ìyànjú àti ìmọ̀ràn nígbà tó wá ní mo gbọ́dọ̀ mú tọ́píìkì ọ̀rọ̀ sísọ lẹ́nu yìí o pàápàá jùlọ fún àwa obìnrin mo wá ronú pé kí ni mo máa sọ o mo wá pinnu oní màá sọ̀rọ̀ nípa ẹni tá a torí ẹ̀ jókòó ẹ̀ka náà bí wọ́n máa ń bọ̀rọ̀ tó lọ́wọ́ àti àwa obìnrin. Prophet Muhammad sallallahu alayhi wa sallam and women. Kí ni wọ́n fẹ́ sọ nípa wọn? Gbogbo wa la mọ̀, ta ló mọ̀ ànábì? Ta ló mọ̀? Ta ló mọ̀ ẹ́ tó bá mọ̀ kó sọ? Sallallahu alayhi wa sallam. Àwọn à ń jẹ̀rọ ẹ̀, à ń gbúrò ẹ̀, àmọ́ bó ṣe jẹ́ akọ̀ọ̀mọ̀ nípa ìtàn. Ọlọ́run wa ṣe kí ni ó wá kà wá mọ́ ẹni tó gbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Nítorí kí ni nítorí ó ní ẹni tó ń bá fi mọ̀nà òun nìkan ló lè mọ̀nà. Ó ní kò sí bóyá ṣe lè polongo ẹ̀sìn tó fún àwọn ẹ̀dá. Ó ní ẹni tó ń bá ṣàánú ẹ̀ láti fi mọ̀nà ó lóun nìkan náà ló máa wà lójú ọ̀nà. Mo wá kí gbogbo oríire pé a ṣe kí ni o pé Ọlọ́run kà wá mọ́ ẹni tó gbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters mi, àwa ni mo kàn fẹ́ gbà níyànjú lónìí o nítorí ẹni tí a torí ẹ̀ jókòó pé gbígbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọjá jíjókòó wa níbí lónìí o. Àwọn nǹkan míì tó rọ̀ mọ́ gbígbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pẹ̀lú ara morals. Ẹ̀kọ́ tí ó kọ́ àwa obìnrin ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn ìyàwó ẹ̀ pàápàá jùlọ àwọn ìyàwó ẹ̀ tí wọ́n jẹ́ the love ẹ̀ méjèèjì jù ìyàwó Khadija radiyallahu ta'ala anha àti ìyàwó Aisha pẹ̀lú ọ̀nà tó bá wa ṣàánú wọn tó bá wa kẹ́ wọn. Ìyàwó Khadija gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọlọ́lá ni. Ó ní ọlá púpọ̀ kódà ó ju the prophet sallallahu alaihi wasallam. Ó wá tún jẹ́ employer prophet sallam. Òun ni ó fi níṣẹ́ nítorí ó ní ọlá ẹ̀dọ́gbọ̀n sallam. Ó wá lọ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ Khadija. Khadija pàápàá òun gan ló ti bẹ̀rù kọ Rasul sallam nítorí àyànfẹ́ ni ẹni tẹ́ ń pé ẹni wọ́n ní bọ́ ṣe júwe ànábì sallam. Wọ́n ní kò sí ẹni tí kò ní mú un pé kó jẹ́ ó máa jẹ́ ọkọ ẹ̀ kódà irú àwa gan crush ànábì ni wá. Yorùbá náà bì mí. Kọ́lọ̀ ń ká mú ẹni tó máa bá wọn wà ní jẹ́nà tí ó fẹ́ ká ọ́ sí ìlú láì dáhàlà. Èmi o, I can't wait to meet the Professor Sallam. You can't wait there sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Nítorí ìdí èyí, ẹ̀yin obìnrin wa ká tó lè sọ pé a máa dé lóòótọ́ a lè rí wọn nínú àlá o a lè rí nínú ìdíwọ́ àwa àti jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ èyí tó dájú jù ní pé gbogbo àwọn àtàgbà láǹfààní láti lójú àlàlàbí lójú rẹ̀ èyí tó ṣọ́ọ̀jù fún wa òun ni pé a máa bá pàdé ní ọjọ́ yàmàlẹ́kẹ́yàmà tá a bá wù wá rẹ̀ ó ní gbogbo àwọn àtàgbà fún ó lóun máa jẹ́ intercession fún wa ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ọjọ́ gbẹ̀ndé. Báwo làwọn obìnrin ṣe wá gbà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam? Ó bẹ̀rẹ̀ láti gbígbà fún ọkọ wa. Ó bẹ̀rẹ̀ láti títọ́jú alábàágbé wa, àwọn ọmọ wa. Bá a ṣe ń ṣètò pé àdúgbò wa ò dojúrú. Bá a ṣe ń ṣètò pé àwọn neighbors wa wọ́n sí nínú ìlera. Ní ṣókí kí a rí i pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wa ó farapẹ́ gbogbo ìkìlọ̀ tí ànábì sallam ìkìlọ̀ tí ó fi lélẹ̀ fún wa ní ti dáadáa pé ká máa ṣe nítorí àwọn àwòkọ́ṣe rere ni ànábì sallam ló jẹ́ fún wa. Ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún àwọn ọkọ wa, ẹ jẹ́ ká support àwọn ọkọ wa, ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa sí ọ̀nà Islam, ẹ jẹ́ ká kọ́ wọn ní ìmọ̀ kéwú, ẹ jẹ́ ká kọ́ ẹ wo ọmọ wa tó ka kéwú níbi ilẹ̀kùn ẹ wo bó ṣe wú rí.
ẹ jẹ́ ká ṣe competition tó jọ orúkọ báyìí yálà ká máa mọ ọmọ wa lọ máa jó onídoríkodò oní fífòsókè and so on ká máa jó gbèsè and gbogbo ẹ̀ a máa sọ pé ohun ayé ni kò má ta ilé ayé náà la máa ṣe ká tó ṣọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ní tètè tó ti ànábẹ́wọ̀ ṣàṣàlù ìtìdá ká gbà fọlọ́hún ká gbà fànàbí tàbí ká gbà fún ilé ayé mi tó tá a bá sọ pé a gbà fún ọlọ́run ọba ká lè gbà fún ànábẹ́wọ̀ ṣàṣàlù gbogbo ọ̀nà tí ó fi kalẹ̀ fún wa ní ti dáadáa àtẹ̀yìn ọkùnrin àtẹ̀yìn obìnrin wọnú ọkùnrin ìjẹ́ ní gbogbo àwọn òfin tí àwọn bí fi lélẹ̀ fún wa pé ká máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ìjẹ́ òun ṣe tó bá lè dáhùn nínú ọkùnrin ìyẹn ló jẹ́ ń pé ògbà fún rọ́ṣọ́lá ṣàlám tí wákàtí márùn-ún ẹ pé tí ò bá pé túbọ̀ tẹ̀ra mọ́ gbígbàdúrà kọ́nà fi ṣèrọ̀rùn fún ẹ ṣé òun bínú ẹnìkejì ẹ má bínú ẹnìkejì ẹ mọ́ láíláí dáàtì gbogbo tó bá ṣe fún ẹ yáfẹ́ fún ọlọ́wọ́n ọba òfin ànábì Muhammad sallallahu ṣé ibi ń pa ara lé ẹ nítoró ṣẹ ó dẹ̀ mọ́ fún àtàwọn ọmọ ẹ̀ wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ̀ ó dẹ̀ lè ṣe àmọ́ decide láti fìyà jẹ wọ́n ìyẹn kì í ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam nídìí èyí mo gbà wá nítorí kò sí àkókò púpọ̀ àmọ́ ní ìwọ̀nba tí mo lè sọ ní ìgbìyànjú mi kọ́lọ́wọ́n ọba kó ṣe gbogbo wa ní ẹni tó mọ̀nà àti wá mọ̀nà kọ́lọ́wọ́n ọba jọ kó má pọ̀ ẹ̀dá ìmọ̀nà sí wa kó ṣàánú wa kó jẹ́ ká ṣeré nínú ayé bó ṣe rò káyé wá rọrùn kó gùn kó gbòòrò kó dùn tó kọ́lọ́wọ́n ọba má fi àlùjánnà tó fi dà kó má fi ṣàdánwò rabbana hatina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar gbogbo bá ṣe fẹ́ kí ilé ayé wa ní kọ́lọ́ ń gbà fún wa jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ni Kabira Káfíndípẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ṣe tí wọ́n fún mi ní àǹfààní láti sọ̀rọ̀ níbí lẹ́nu ẹ bá mi mú lọlé ẹ fi ṣe ẹ̀kọ́ àmúrelé ẹ jẹ́ ká mú lò ká má jẹ́ kó dá ẹ fi ṣe tẹ́kẹ̀wé ẹ má jẹ́ ká mú dúró sí pé ó ń tayọ oúnjẹ tá à ń jẹ o ó tayọ orin tá à ń mú ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ gbogbo ká kọ́ níbí ẹ jẹ́ ká mú lò ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run asalaamu aleykum wa rahmatulah wa barakatuh. aleykum salaam wa rahmatulah wa barakatuh. dábàá dùwà ẹsẹ̀ wọn Allahu Akbar. lálá àwọn fúnra àgbáyé gbogbo ìgbà tó. الذي اختاره الله وصفاه سماحة الشيخ
مولانا أحمد المبارك حنفي ẹniṣẹ́rù bàbá wa tí wọ́n wọlé yìí bàbá olùbáríkà ọlọ́run sàwọn lẹ́sà mú ìzòlè àìsàlẹ̀ bàbá ń jẹ́ Amadu bàbá wa ṣẹ́kù Amadu àlùkùdà bàbá náà ń jẹ́ Amadu bàbá wa ń jẹ́ àlùmùbárákù bàbá ń jẹ́ àlùmùkútàrù mo wá orúkọ bàbá yìí ọ̀tọ̀ ní káfíà ló kọ ọ̀tọ̀ ní kó kọ́ ní kó ṣe déédéé ẹ̀ tí wọ́n bá sọ pé al-mubarak ìtumọ̀ rẹ̀ ní az-ziyadatu wan-nama al-barakatu bima'na az-ziyada wan-nama tẹ́ ẹ bá rọ̀ látọ̀tọ̀ pé ẹ̀rí pé kọ́ ní ó tọ̀ bá tọ̀ wọn wá fáwọn aṣáájú tọ̀ bá kọ̀ kí ni ní ó ṣe déédéé orúkọ ní ó ṣe déédéé nǹkan àfi sọ bàbá ń jẹ́ al-mubarak ẹni tá a fún ní àlùbáríkà à ń pè lómi ní àlùbáríkà ẹ mọ àwọn pépé olóòrùn ti sáyé ti ẹ̀yìn ọwọ́ sí lọ́wọ́ pàdé orúkọ bàbá àdúgbò àbúrò bàbá gbogbo tí wọ́n bá dáwọ́lé kò sí tí bàbá ó dáwọ́lé láyé kó lọ́ gbà bàbá wa Sheikh Ahmed Mubarak tó bá dé ìtumọ̀ Mubarak tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan tó bá wúra ara wọn náà ọ̀rọ̀ tó Mubarak jisima kamu kékeré lẹ kí wọn náà kó 2 naira lórí òwò kó di 4 naira nígbà pé ní Mubarak tó bá wú ara wọn ọ̀rọ̀ pé shakilan owó Mubarak tó bá tún wá wọnú ìgbésí ayé wọn tó bá mọ gbogbo ẹ̀ alọ́sọ́bìjẹ́ lọ́dúnjẹ́ ní bàbá ẹ̀ sílé àwa dé ọ̀dọ̀ afa Hifzul Mubarak àwa bá bàbá wa Mubarak bẹ̀ tó bá jásí wípé Sheikh Ahmadu sọ̀rọ̀ Sheikh Adam wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní tó bá jásí wípé àwọn ò ṣe kankan láyé tọ́lọ̀ bá ní kí lọ́lọ́ ṣe táwọn bá ní pọ́sibù lóòrò lékè wọ́n lè kúrò àwọn lọ́dọ̀ ọlọ́run tó bá jásí pé fìlì Mubarak ní bàbá wa Mubarak produce ní product bàbá tẹ́ bá débẹ̀ ẹ kí ọlọ́run gbogbo tọ́lọ̀ bá ti ní kí bàbá gbá mú gbogbo kìnìún náà máa yè ìmọ̀ tóbi ni àwa dọ́dọ̀ wọn lánàá àlùkù ọ̀rọ̀ wa ń jáde lẹ́nu wọn bàbá wa Sheikh Ahmed wọ́n pè wá ẹ̀dá àti wọ́n kó bá a gùn wọ́n ní kò ní ká kí wá pé Sheikh bàbá wa Ànábì káwọn ayọ̀dún sí wọn wọ́n ní lálẹ́ ó yẹ ìdílé ẹja lọ àyèsí ló fún kìí ṣe tàbójú di àwọn akú bàbá wọn wá ráyè ní fóònù wọ́n ní ẹja lọ káwọn bá débẹ̀ sáwọn adébẹ̀ ní sílẹ̀ gbogbo wa ní àwọn adébẹ̀ lálẹ́ àti ẹgbẹ́ òkúkọ́mọ́tì sùn àwọn wọlé bàbá bẹ̀rẹ̀ sí yọ àwọn ẹ̀kọ́ yẹn láwẹ́láwẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí yọ wọ́n ju ẹ̀kọ́ náà nínú tí wọ́n wá sọ tí wọ́n wá gbọ́ wọn wá dì mú wọ́n ní nígbà tó lọ tó bọ̀ wọ́n padà wọ́n ní alálùmọ́rì yìí ayé sàrà wọ́n yẹ bùzúlájú dàwù wàlákìn ṣé mo gbà bẹ́ẹ̀ wọ́n yẹ gidi ìlàhùn kálíkì máa kánà ọ́ọ́díyà wọ́n yẹ gidi ìlàhùn kálíkì máa kánà kọ́ọ́díyà wọ́n ní gbogbo wọn tọrọ bá láàrin mú láàrin mú tó o bá ti dọ́dọ̀ ṣé omi ọmọ pé àlà ṣàkọ́wà lè wọ àlà tó ṣàkọ́wà torí pé tí o mọ̀ sọ fún àwọn tó bá bá ẹ mọ̀ wọ́n pé wọ́n sọ fún nìkan tó ní ṣé o kún bá mú wọn àfa yẹn pé àfa kún bá mú ní kó ayé ìmọ̀ tí wọ́n sóhun àfa ní o kún bá mú wa ní kílódé kó wa ní tọ́ bá dọ́dọ̀ ilé kó ní ẹ̀ sáré lákòókò ní ẹ ti má sáré ẹ lè kó ọ̀nà ìrìn àdá ẹ dákun tí oníkàtúmọ̀ wá sá ọ báyìí gbogbo ọ̀rọ̀ tí máa tún yìí lẹ́nu pé ẹ fọkàn balẹ̀ ọ̀rọ̀ ń ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfa alágbájá ṣe bí wọ́n ti lọ́wọ́ kílódé ògùn jẹ́ẹ̀tì àfa alágbájá ṣe kó lówó ṣe kó lóògùn private jet ọ̀rọ̀ ń ṣe tàbá fà bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sí sọ àwọn ẹ̀kọ́ ni bàbá ẹ kúrò lórí ẹ̀ ẹ̀mí yín ṣe àǹfààní fún wa ẹ̀mí yín ọlọ́mọṣàdé òkun fún wa ẹ ti ń dàgbà ẹ ti dàgbò ọ̀pọ̀ ọmọ dàgbà ni kì í dàgbò nínú àwọn arúgbó ọlọ́gbọ́ wa kàn yín wọn arúgbó rẹ afárá tó tà náà bí ó ní wáyé dá ṣe kókó la òfin famamala la hayata wa iná má dùn famala ó láyé dùn tọ́ba gbọ́dọ̀ gbàlagbà tó pé òfin ayé ìṣúwa kìí ṣe pé ayé ni ó dùn iná má dùn famala wàhálà ayé lóṣù ọlọ́mọdé wàhálà sí yín lágbàdá ẹja ṣe iná àdéhùn kan nísìnyí lónìí báyìí ká tó ká iná àdéhùn yẹn ìkànnà ọmọ bíbí inú bàbá ẹ̀jẹ̀ bàbá gẹ́gẹ́ ó wà láàyè èmi àti ẹmọ àmọ́ sọ̀rọ̀ dáadáa
She calls me her father. I call her my daughter. Àwọn méjì wá dédé bàbá lọ́dọ̀ bàbá yìí. Àwọn ní kò kọ́ poem wọn kálámù ẹ̀ dáadáa ó mọ she is very good in poem in English language to be precise. Ó wá lóun fẹ́ nígbà tí ó wá àìsàn fún bàbá gbà yẹn. Nígbà tó wá gbé bàbá làgbó náà I will be very happy to present my poem before my father. Àwa ti gbé pẹ̀lú ògbóró bàbá ti dé àwọn àgbẹ̀ ẹ̀dá ṣe ní àtẹnẹ́ ọ̀gá ẹja náà sí bàbá. Bàbá ni wọ́n ní ní àtẹnẹ́ yẹn. Kíkì yín Dubai àrùn sẹ́wọ̀n. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àmín. Bàbá adakumullah. Hayyakumullah. Nísìnyí báyìí a lọ sí akí alájà wa kàbíyà kábíyì bẹ́ẹ̀ ọlọ́run sàdé kí ẹ̀pẹ́ ní ẹ̀sìn ní báyìí lọ jẹ́ wúlò fún wa. À ń lọ sọ́dọ̀ alájà wa ọmọtáyé bí. Akí ustaz wa aṣááyé olùkọ́fìlì ṣááyé wọ́ọ̀dọ̀ mahbub ó ti pẹ́ tààtì retí wọn wọ́n ṣe wá dé fún ọ̀pọ̀lọpọ̀ bí gan ni ọlọ́run àpáyé àmọ́ bàbá dídé yín bí. Alájà wa ọmọtáyé bí láàrin ìṣẹ́jú márùn-ún ọba wa alùbáàbù ti mẹ́mí wọ́n bá wa náà. Àwọn náà ń lọ Kẹjà torí ànábì ló dé káwọn ọdẹ bí àwọn páàkì mọ́tò wọn torí ànábì wọn á gbọ́ padà ọlọ́mọ sàdí àgbẹ̀gbẹ̀ bàbá ló tó àwọn lójú fún àwọn lójú ní yẹ̀yẹ́ gbogbo bí tẹ́ bá ń dé ẹni yìí. Bàbá àlùbáàbù wọn ní ọmọ táyé bí wọn ní ọmọ àwọn púpọ̀ púpọ̀ ni àbá ńlá sí lòun náà. Bàbá bẹ sọ̀rọ̀ ọ yẹ ká gbàgbọ́ rẹ̀. Bàbá náà wọ́n ní ilẹ̀ owó lórí lónìí. Owó kọ̀nà alájà ọmọ táyé bí. Àwọn tó bá wà lẹ̀ máa lórí tó máa wà lẹ̀. Yóò gba 10,000 nínú àkáǹtì ọ̀gbọ̀gbọ̀ ẹgbẹ́ lọ́wọ́ tó bí. Allahu Akbar, Masha Allah, hayyakumullah. Ìyá kékeré ìkó àwọn ẹ̀fọ́ bọ̀ sí àbúrò tẹ́ḿpà. Gbogbo ẹni tí ò bá bá Muhammad ẹ bá mi yọ gbogbo kárí ọlá. Ṣé gbogbo àwọn tá a wá bí lèmi àwa torí Muhammadu mi ni? Àbúrò tọ́lọ́run ṣe fún wa kò tó láti dá òṣà sí Muhammad mi ni. Ó lọ́wọ́ rí bẹ́ẹ̀ láàrin èmi àtẹ̀yìn obìnrin nìkan àwọn ọkùnrin sílẹ̀ ẹ̀jẹ̀ ká àwọn ẹni tí ó gbé bá òkè nínú àwa méjèèjì o. Àwọn ọkùnrin tí yá àmọ̀ báwọn ò lè pariwo ó yà dára kò mọ́ rí. Ó yà gbogbo ọkùnrin tí ń bẹ níbí ayọ̀kọ́ ànábì ká lè mọ̀ dáadáa. Aya yín ni ọ, aya yín ni ọ. Akọ́lọ́wọ́ bàbá ìgbà gbogbo ọbọjọ́ gbogbo àsìkò gbogbo. Ọba mi wákàtí gbogbo. Ọba tó ní wá tó ní gbogbo ìmọ́lẹ̀ wa. Ọba tó láyé tó ní gbogbo ayé wa. Ọba tó ní kọ̀ọ̀rọ̀ tó ní gbangba wa. Akí ọ̀ká bíyèsí àlàrò jílẹ̀. Látara Ọlọ́run ọba tèmi nìkan ṣoṣo ni mo fi ń kádé wálé Muhammadu. Paríparí ọlá Muhammadu. Mo sì tọ́ bá Muhammadu. Mo ní tá a bá Muhammadu. Mo rí dáadáa Muhammadu. Ẹ̀yà sí Muhammadu. Mo gbé bí Muhammadu mi. Bàbá wa ti mọ Muhammadu. Ọ̀pọ̀ kálí ìjà Muhammadu. Ọmọ náà mi mọ Muhammadu. Ọmọ náà kú dáadáa yìí Muhammadu mi. Bàbá ọmọ ẹ̀ kúrú súnmọ́ Muhammadu mi. Bàbá Ibrahim Muhammadu mi. Bàbá Fatimata Muhammadu bàbá. Látara Muhammad ni mo fi kí bàbá mi. Orílẹ̀ ni ìṣẹ́jú márùn-ún tí ń lè lò.
kó fi ìdí gbogbo àwọn tó gbé mi dúró. ayé ṣe ń bọ̀ pẹ́pẹ́rẹ́pẹ́pẹ́ gbogbo àríwúdà pátápátá ṣùgbọ́n lẹ́mi ìṣẹ́jú márùn-ún tí wọ́n bù mí o ẹ̀jẹ̀ ń lo díẹ̀ níbẹ̀ ń dánú dúró kò má dábí àpò òdúdí ni ó dára ọmọ táìbí ìyá kékeré kò tí ó ṣe jí bẹ́ẹ̀ wọ́n ti ibi ẹ̀kọ́ àmì aṣọ ara yìí tí kò bá yẹ pé bàbá mi lè ní bàbá mi nìkan bàbá tó mọ̀ ní ìtótó mi torí mi ò tó sọ mí dèèyàn káyé pé ò kárí ayé bàbá wa ṣe ò àná fífún bára kù. Bàbá oníwà tútù, bàbá oníwà pẹ̀lẹ́ o, bàbá tí kó gbogbo ọmọ lọ́mọ lápapọ̀ tí sì sọ wọ́n lórí ire. Bàbá wa o, oníwọlé bàbá wa náà fi mú bára kù kó sunkún. Nǹkan ni, kéwù ni, ìmọ̀ ni. Tó o bá lọ mọ kéwù, ò ní lè ké ibi tí bàbá wa. Tó o bá tún lọ mọ mọ́tìkì, ò ní lè wí ibi tí bàbá wa. Tó o bá tún lọ mọ bàlágà, ọmọ ọ̀tọ̀ bàbá mi lẹ́yìn Anafi Mubaraku, Ahmadu Anafi Mubaraku. Ohun tó bá ti wù ẹ́ ní o mọ̀ bàbá o, èkó ti yí ni pé kí gbogbo wọn dọ́mọ. Kí wọ́n fà ó sì kúrò níwọ̀n ọ̀fà tí yóò ní ìbàjẹ́ ẹ ti tún ta wá ṣe. Wọ́n ti wá ńlá já onílé débi dákun bàbá sí láíláí káàkọ́tẹ̀. Àtàjà àtẹ̀tù wọ́n ní mo nílé gbé yàrá kọ̀ọ̀kọ̀ o ẹni bínú bàbá wa kò ní ṣe nǹkan rẹ̀ ó nílé bàbá tó gba Nábì Muhammadu lálejò. Ẹ̀yin tẹ̀lé ti sùn ṣé kí bẹ́ẹ̀ bá ti gbórúkọ mọ́mọ́ ẹyẹ máa sùn lọ. Torí ẹni tá ò ní rí irú rẹ̀ ni ẹni tá ò dá irú rẹ̀ ni ẹni tá ò bí irú rẹ̀ ni. Baba Ahmadu, Baba Mukhtar, mo ti sọ pé tí ń sùn ẹ bá ń pẹ ṣéwù lẹ́ẹ̀kan sí. Ìwọ bó ṣe ń pẹ ṣéwù yẹn ọmọ rẹ ó sì mọ dẹni ńlá. Tó o bá tún lè pẹ ṣéwù lẹ́ẹ̀kan sí ọmọ rẹ ó máa lọ́wọ́. Bàbá Mukhtar wọn máa pè o. Bàbá wa tó gba Nábì lálejò, bàbá wa tó súnmọ́ Muhammad, tó ní fún Adéwálé Muhammad, tó bá Muhammadu rìn yẹn, tó bá Muhammadu sọ̀rọ̀, ó ní fi Ànábì débi ó gbé fún Muhammadu tìrútìrú, ó ní fi Rasulu débi wípé bẹ́ẹ̀ bá lè yọkú Ànábì yóò sì mọ̀ ọ̀pọ̀lá. Èyí làwọn kọ́ Muhammadu mi yẹ o. Ìwọ tó bá wá fẹ́ràn Muhammad, orí ọkàn tí mo fẹ́ bọ̀ yìí tó bá dé o fẹ́ Muhammadu gángan tó nífẹ̀ẹ́ Muhammadu dáadáa tó mọ̀ káṣọ ara rẹ̀ Muhammadu ni ojú rẹ̀ Muhammadu ni ọ̀rọ̀ rẹ̀ Muhammadu ni ẹnu rẹ̀ Muhammadu ni ìyẹsẹ̀ rẹ̀ Muhammadu ni bàbá rẹ̀ Muhammadu ni. Owó máa sọ yí pé mọ́ láyà sọ líwọ̀ sẹ́yìn.
الله gbogbo tó bá ti ń gbọ́ yìí oníkàlùkù ló ní style tiẹ̀ lánà àádá wọlé wáyé náà àádá gbogbo tó bá ti pàdé ìyá kékeré ìlú ọmọ bá ọlọ́mọ sàdé kí kíní náà wọ́n pẹ́ ọlọ́mọ má ti kí ìyá kékeré ìlú ọmọ sí ibú ẹ̀sìn àmì ilẹ̀ ìfẹ́lẹ́ ó yẹ ní sallallahu alaihi wasallam kama bá pé ìyá kékeré ìlú ọmọ tèmi yé mi mo tẹ̀lé mú wọn mọ́ tèmi yé mi mo tẹ̀lé mú wọn mọ́ ó fi àsìkò yẹn sọ fún ẹgbẹ́ wa ẹ̀yìn ní ìjọba rẹ̀ tọ́lẹ̀ kó wá tẹ̀lé ànábì lọ sí Mẹ́kà bàbá àlùtá nínú iṣẹ́ tọ́lọ̀ fún wọn ó ní kó wọ́n kó àwọn èèyàn lọ sí Mẹ́kà téèyàn bá sì lọ wọn àṣìṣe tó pé dáadáa tó bá rò kí nìyí wọ́n náà sáré bó ṣe ń lọ Muhammadu Rasulullah travels and tours tó mú wa ló fẹ́ lọ ní hajj ló fẹ́ lọ ní tó dẹ̀ fẹ́ lọ ṣe ra nù bẹ́ẹ̀ the white sauce òun náà ní bàbá wa dọ́kítà kó wọ́n bá bàbá adẹ̀tún ní kíní bàbá ń pè ní PSS that is pay small small àwọn èèyàn ti ń sanwó àjì báyìí wọ́n tó ń ku àwọn owó kan dànù tó bá at the end of the year tó bá ṣí owó yẹn ti kó ti owó tó bá mílíọ̀nù kó ti ó bá mílíọ̀nù tó owó náà owó bá yẹn ó lè wá fi lọ sí Mẹ́kà tí wàá lẹ̀ ní àlùbáríkà ọlọ́run kó mọ́sàdé àjọyọ̀ ilé ọlọ́run kádé kábọ̀ aṣọ́wé ọlọ́lá ilaha illallah. nísìnyí báyìí without wasting much of our time I'm moving to one of our scholars, a poet that writes his own poem with the whole dexterity in it. I'm the sort of bàbá wa láti dúró àmàlí Sheikh Muhammad Murtada Sahib Kitab Al-Imyan. Àwọn ni wọ́n bá ṣe ìlọ́kọ́rò kọ̀sídà wọn láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́. Aláàjì 2020 wọ́n tó wá wọn bó ṣe ń lọ àwọn aláàjì 2020 ní insha Allah rahman nǹkan kan oníṣẹ́ ẹ̀mí nǹkan oníṣẹ́ alábíà yìí ẹ̀dá gbọ́ kọ̀sídà tí àwọn náà bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الغر الميامين والتابعين لهم من المسلمين المؤمنين المتقين إلى يوم الدين أما بعد nítorí àsìkò mo ti sọ fọlọ látẹkẹ tí mo ṣe jókòó ni àmọ́ èdè lágbà tó gbàgbà nígbà lórí báwọn ẹgbẹ́ sọ lọ́dọ̀ bàbá ni. ọ̀rẹ́ kí a ṣe wọ̀. mo ti tẹ̀lé pé. sallallahu alaihi wasallam. ẹjọ́ gbogbo tí máa ń kó bẹ̀rẹ̀ kó dákẹ́. ṣàfihàn gbogbo tí máa ń kó lọ́wọ́ ẹ̀ kó dákẹ́. tá a bá ti pe spíkà kan àbí lẹ́kṣọ̀rà wa tí wọ́n máa ń sọ̀rọ̀ lọ́wọ́. lẹ́yìn tẹ dára lé bá ti ń sọ̀rọ̀ ọ̀dọ́ ìlú kan máa lórí àlú sọ̀rọ̀. ẹ̀dá sọ pé sallallahu alaihi wasallam. Ah, kiri, baru baru. Mula
Iná change kí náà gba ẹjẹ́ nì sí. Ọkùnrin yẹn ni lẹ́yìn tó tó wà rẹ̀. Coordinator ló coordinate èyí ń jẹ ló wà. Àti máa ṣe ni pé irú èmi ni mo sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí tọ́pìkì tí àwọn bàbá wa Al-Mukhtar tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ lé lórí al-ihtifal bil-mawlid an-nabawi. Tọ́pìkì yẹn jáde látara kọ̀sílà tí wọ́n mú dání yìí tí aṣíwájú àfáà Ahmed Al-Fulani tí wọ́n ṣe láì lọ́dọ̀ bàbá ní ọdún 16 Saturday lójúmọ́ Sunday tí mo ṣe ìkọlù tó ṣe ìjábọ̀ nìkáyè tí àwọn bàbá ń sọ nípa rẹ̀. Wọ́n wá láwọn abẹ́tí wá ṣe ìkọ́ òtọ̀ sí ìdáwọ́ gẹ́gẹ́ bí muhadara. Gbogbo ni mo ṣe wá jókòó ni mo ṣàǹkó pé tọ̀ ọlọ́run lò. Mo fẹ́ kí ìkọ́wù náà kí n ṣe káwọn bàbá tó dé. Ìwà lè sọ ipá àdúrà náà gbà àdúrà náà gbà ọlọ́run fẹ́ jẹ́ ń sọ ọ̀rọ̀ yìí níwájú wọn.
ní 2012 sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó níbi ìkẹ́ mo ti kọjá ẹgbẹ́ mo tábọ̀ kí ló sọ ni jókòó kẹta níbi ìkẹ́ mo ti kọjá rẹ̀ níbi ìkẹ́ àwọn kẹ́lẹ́ sì pé kò ṣe wá sọ̀rọ̀ àmẹ́ta ó kò lọ́rọ̀ ni ẹ̀ẹ́ta ẹgbẹ́ ìlú pé tó wí ẹ̀ẹ́ta ti bí yìí náà ó gba àwọn ọmọláwà àgbàlagbà tí ó lè fún mi lókè. àwọn bàbá wa àṣì àpẹẹrẹ àlẹ́fì àlùbárà àlùmẹ̀kẹ́sì àdàbì àdàmú ara ẹni tí bàbá Ahmed al-Mukhtar nígbà tí wọ́n pè ní ẹ̀kọ́ ṣéèrù àwọn afọ àwọn mọ̀dẹ́tọ̀ aráì wọ́n ní àdàbì afọ àwọn tí wọ́n kọ́ sọ̀rọ̀ ayíbọn lè sùn ó ń bọ̀ wá wọ́n ní àdàbì àwọn bàbá wa ní àlùmẹ̀kẹ́sì fúnra mi tẹ́lẹ̀ mi ti ń pèrè àmì ní mọ̀ọ́kádàbì ó yẹ kó jẹ̀já káwọ̀ kẹ́ ní mọ́ríkà ṣe síwájú àdàbí torí tó sọ náà ní àdàbí àmọ́ tẹ̀kíwì mọ́síkì tó dúdú náà ní àlùmọ̀ọ́kádàbì bá a bá máa jọ ṣe pọ̀ kò ní jò ní 2012 tí mo kọ́kọ́ tí mo ṣe tíra lẹ́lẹ́kẹta tíra ní ọwọ́ ń jẹ́ ìzáyà tó dá ìlú ọkùnrin sí Nàìjíríà removal of fuel subsidy in Nigeria. ó tẹ̀lé pé nígbà tí mo lọ́dọ̀ professor Moshood Jimba wọ́n ti di professor gbà náà àmọ́ nígbà tí wọ́n bá mi kọ́ kẹ́lìmọ̀ nínú díwáàlù yẹn tán lẹ́yìn ìgbà wá di professor. wọ́n wá ní gẹ́gẹ́ bí professor gẹ́gẹ́ bí àdúgbò wọ́n ní ìsàlẹ̀ náà lọ àmọ́ yìí tó dúdú ní násìkò àwọn abàdùsọ ní násìkò dàmí ìwọ̀kú fi Nàìjíríà nígbà tí good luck tó yọ kìnìún tí wàá náà ṣẹlẹ̀ ní ọkọ. ibi tí mo wá ń lọ ni wípé díwájú tó wà lọ́wọ́ àìmọ́ mọ́ gbèsè tí mo jẹ́ o. àgbàkà bá wa ní ẹbí àgbàkà bá wa tí Ọlọ́run lè fún ẹlẹ́ẹ̀mí ó wá gbèsè náà wá kú. tíra tí mo sọ tí mo ṣe ìdí sọ̀rọ̀ rẹ̀ mo wá gbé káàkiri lédè níjọ́ náà tí mo fi sọ pé Ọlọ́run fẹ́ kẹ́ sọ̀rọ̀ yìí mo ti tọ́jú rẹ̀ ìjà bàbá mo tún bá tọ́jú rẹ̀ ní afáwọn àgbà torí bí ẹ bá ṣe dáadáa fún mi ó dà tó bá padà ṣe kéèké mi èrí o dáadáa yẹn ní ìmọ̀ ẹ̀rọ sílẹ̀. àṣekù tẹ̀lé àwọn tí lè dàgbé bàbá wa Hassan ọlọ́pàá mọ́sàájà ni wọ́n pẹ́ wọ́n mọ̀ ẹ̀rọ sí báyìí. mo wá dé Madrasatu Sa'ada ẹ̀rọ pé wọ́n bínú nígbà wà ní tọ́bíkì o Madrasatu Sa'ada ti wà dáadọ́ al-Islamiyya ẹ̀rọ pé akara fún ọlá àwọn bàbá ni mo wá bá jọlẹ àmì àwọn ni mo bá àdìyàfà lẹ́tì ro abali bíhà hasan aminu kẹgẹrẹ fákọtì sífà ní tí wọ́n ṣe fún mi lọ́nà nínú tí wọ́n wá sọ ń jọlẹ wọ́n wá ní àwọn rí àwọn ẹni táwọn àti wọ́n jọ jọra wọn likewise minds náà wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn olóògbé wọ́n ń pè ní likewise minds àmọ́ tí wọ́n jọra wọn ní yóò wọ́n àkàrà ọdún ẹ̀yẹ ẹgbẹ̀lága ẹ̀yẹ àwọn òkọ́ṣe wọ́n wá gba tíra náà ibi tí mo lọ ní ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ìgbà sí àbíjà ní àdéjọ máa bẹ̀rẹ̀ sí bàbá wa gba tíra náà lẹ́yìn àwọn ọ̀rọ̀ tó dọ́rọ̀ láàrin ìgbà tí wọ́n ibẹ̀ ọgbọ́n wọn nínú òtí ṣọ́ọ̀tì ibi tí àwọn sì ní ilé náà sì tẹ́sítà bí kíkú yorùbá ń bọ̀. bàbá wa ni mo dín mi tẹ̀lé àtàlífà àwọn ni wọ́n tún gbà bọ́ọ̀lù lọ́dún fún àwọn. wọ́n kọ́ lọ pásítọ̀ bẹ̀dẹ̀ ní ìsọ̀dẹ̀ wọ́n kọ́ lọ pásítọ̀ bẹ̀dẹ̀ mo fi yín lọ kí ọlọ́mọ àwọn sàjà rẹ̀ ń bẹ́ mo fi tí bàbá yàgò bí mo ṣe jókòó gbà tẹ̀ dé mi ò lè fẹ̀ yìí tì mọ́ tí ẹ bá ṣe pé àwọn bàbá àlùkò náà ní kí n jókòó bẹ̀ ló tẹ̀ ń jókòó mo di yọlọ kí mo gbà wọn àgbàlagbà wọn àfáàní rẹ̀ àwọn àṣìyá mi ni bàbá yàrá kọ́ ẹ jókòó dáadáa ni bí mo ṣe sọ̀rọ̀ fẹ́ kẹ́ jókòó dáadáa ìgbà ni mo wà jókòó dáadáa bàbá ẹ bá jókòó dáadáa
akramakumullah sa bàbá ìdàkọ̀ oníṣẹ́ ẹ̀kọ́ kan tí a gbọ́ lára bàbá wa Maulana al-Miskin billah ṣẹ́sílẹ̀ wọn fa tí bàbá kẹlẹ́ wọn jẹ́ ìgbà tí wọ́n wá sọ́dọ̀ àwọn bàbá ẹ̀kọ́ náà lẹ́tún ṣe lónìí ẹ̀kọ́ náà lẹ́ ṣe aṣáírà al-musikiya tó a dún aṣáírà al-musikiya tó ti yé mi ní ẹ̀rọ bàbá rẹ̀ al-musikiya àbẹ́rẹ́ al-islamiyya الموسيقية لأنها من نوعية البصمة أيوة هو الإكرام أكرمكم الله إكرام عقلي تبقى بخبر الأجل إن شاء الله يوسف الكبير ولا الإكرام ولا المسكين بالله سبحانه أما إكرامه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم mo fi kí ẹ̀yin bàbá onímúre ó sọ̀rọ̀ kan ó lè jẹ́ kókó wọ́n ní last year tí wọ́n pè mí tẹ́mi náà ti darapọ̀ mọ́ Muhammadu Rasulullah west wanga mo ní tọ́ positive ni bó ṣe rí náà lónìí bàbá kílẹ̀ àmọ́ insha Allah ọ̀rọ̀ yìí bọ̀ wá níbi kíní tí ó wà lọ́wọ́ mi lóko àmọ́ ni wà kán wà tí bàbá fẹ́ràn ṣé al-Miskin billah mo wá fi lóko yẹn kọ́kọ́ sí àgbẹ̀ fún tó àwọn èèyàn sì lọ́wọ́ wọ̀ ẹ́ nígbà wá bẹ̀. náà ìgbà tí mo ṣe ìkọ́ nǹkan sílẹ̀ yìí èmi kan ká ní èmi ò wẹ́ pé yóò ṣe déédéé bí wọ́n tẹ̀sí wà lọ́dọ̀ bá wọn láti al-Miskin billah ọmọ rẹ̀ bá ṣe déédéé rẹ̀ ni yóò mọ̀ ṣe déédéé rẹ̀ ni wọ́n wá ní kí wọ́n ṣe ìkọ́ nǹkan sílẹ̀ rẹ̀ kọ̀sídà náà tó jẹ́ bí muhammadu lecture ó dá lórí the celebration of the birthday of Muhammad sallallahu alayhi wa sallam. argument yóò mọ lọ náà ni wọ́n ló ṣó ó dá àbí kò dá ẹni pé gbà tí wọ́n ṣe ra wọn tí wọ́n ṣe wá ẹni tí wọ́n tún pè wá mọ́ ní ẹ̀fẹ̀ ní tó ti ṣe náà láàárẹ̀ ní tó ti ṣe sẹ́yìn náà tó tún pè fún wa mo dárúkọ ẹni mọ̀ ìdáná tó ní ní dárúkọ rẹ̀ nísì aha olùkọ́ àti wọn sá fún defamation kàkà yìí ká máa sọ pé rẹ̀ báyìí á ní fáàtì dáadáa gbogbo tó bá lóun wá fẹ́ ṣe àjọmọ́ àpùfù rẹ̀. mọ́lídì nàbí yìí sallallahu alaihi wasallam. ìyá àsìkò olùwọ́nù kọ̀sídà wa jẹ́ kọ́ọ̀lù haramu mọ́lídì mọ̀tàrí. kọ́ọ̀lù haramu mọ́lídì mọ̀tàrí. lẹ́yìn tí wọ́n lọ́wọ́ wọ́n tó yẹ wá kí wọ́n ṣe kó dọ́tà àdúmítà àdúgbò yìí nọ́ọ̀sẹ̀sì là ń ṣe. kọ́ọ̀lù haramu mọ́lídì mọ̀tàrí. It will only take a senseless human being to describe this garden as senseless. kọ́ọ̀lù haramu mọ́lídì mọ̀tàrí. ká kó jọba ìta àdúgbò ìta àdúgbò táwọn dára wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé wàá ní ká ṣe yìí àdékèrèké. onídàára lọ́rọ̀ ó pátá ní mọ̀tàrí. onídàára lọ́rọ̀ ó pátá ní mọ̀tàrí. wọ́n ní ká ṣe yóò dá àwa ní tó darí wọ́n wá ní sáàlù Alúwà ní Bùrọ̀dì kúndà hujjata. in fact you should be able to prove it beyond every reasonable doubt. wọ́n wá bèèrè lọ́wọ́ ó dà kí ní tẹ̀sí yìí wọ́n lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn. Laysa sukutu alayhi bil inkari. àwọn sọ fún ẹgbẹ́ ìdákẹ́jẹ́ ń pa rẹ̀ lábẹ́ ìdákẹ́jẹ́ rẹ̀ lẹ́sẹ̀ bí nǹkan kò ta kó pé ká má ṣe. alẹ́bíwá Muhammad. Sakata Rasulullah sallallahu alayhi wa sallam. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ súnmi là àǹsán mi yìí yẹ́n wọ́n ti fi lé wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́bi kí ló dé tó wọ́n fi gbà wẹ̀ ẹjọ́ mọ́ndé ó ní àsùnwò yẹ́n wọ́n ti fi lé ní àdìyẹ kò ní kò fi. èmi máa ń gbà wẹ̀ ẹjọ́ mọ́ndé kí ló dé wọ́n bí mi níjọ́ mọ́ndé wọ́n fi máa celebrate birthday mi. àwọn àti àṣàlẹ̀ ni wọ́n gbà wẹ̀ ẹjọ́ mọ́ndé ẹ kí ló dé táwọn àjọ òun gbà wẹ̀ kálá mi ṣe birthday àdéhùn Sallallahu alayhi wa sallam. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kò ní débẹ̀ ni. wọ́n ní káwọn jọ máa gbàwẹ̀ dáhùn bí ṣe ń jẹ́ nì káwọn jọ máa gbàwẹ̀ káwọn kúrò àwọn àjọ báyìí. Sallallahu alayhi wa sallam. ibẹ̀ mo fi wá lọ àwọn ọ̀rọ̀ náà wá ń bọ̀ adébíwá Muhammad. Sallallahu alayhi wa sallam. sákàtà án àṣìṣe Sakata Rasulullah qadaya rahmatan. abẹ́rẹ́ lọ́wọ́ wọn kò yá àsìkò ìtú bí àyà fil kitabi wà fil hadi fìtú ánìmù ní ìlànà bí ìjìhàdì. ائتوا بآية في الكتاب وفي الحديث لتحرموا الميلاد
àdìsí ẹ̀rí nínú Kùránì nínú àdìsí tí sọ fún wa pé nǹkan ṣe yìí kò dáa. Bọ́lí àrùfín. Wá sí tí wọ́n sọ fún wa tó ń pè ní bíbí àlọ́. Náà níta sì ń pè ní bíbí àlọ́ máa kò ní kọ́ ẹ̀kì kíyì wàlẹ́yìísá mi. Wàlẹ́yìísá mi yìí táwa ṣe yìí ní sùn. Bọ́lí àrùfín ìbẹ̀rọ̀ ti ní òfin nàbí. Ká kúra wa jọ yìí, bá a ti kúra wa jọ yìí táwa ń sọ̀rọ̀ pàdé bí wa Muhammad. Sallallahu alaihi Ká ṣe wasallam. ká lọ́kọ̀ fúnra wọn kí lọ burú tó wà bẹ́ẹ̀. Nígbà pàdé kàyà á lè wà ní àǹsọ́rí. Nígbà pàdé kàyà á lè wà ní àǹsọ́rí. Àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nǹkan tó ní onídìí ọ̀rọ̀. It's a partition. Turned a religion influencer. Yìí wúlò ẹ̀tọ́. Nígbà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, àwọn yẹn lómi ọ̀rọ̀ yẹn máa ṣàǹfààní fún un. Tí Ìsìlámù rẹ̀ yóò tún wá dàgbà. Irú tó kọ́ báyìí tó máa wáyé, àgbàwọ̀ ẹni bẹ̀rẹ̀ gbà wọ́n wíṣkì yìí ni. Àgbàwọ̀ àwọn báyìí níbi wíṣkì yìí ni. Níbi wíṣkì yìí ni. Káwọn wá ṣe lónìí kí ẹ̀dọ́ wá ní kò dáa, ó ń tọ̀wọ́ ní òun kọ́. Bẹ̀rẹ̀ àrùfín ìbìyẹ́ ìbòyìdì ibi tọ́lì ìgbà iṣẹ́ dín kò lè ṣe bọ́ọ̀lì. Torí àsìkò, orin náà fọ́ọ̀tì ni, àmọ́ torí àsìkò tí mo ní mo fẹ́ sọ pé bàbá wa àyùká. Ìwà lọ síbẹ̀. Ètò mo fẹ́ sọ pé bàbá àyùká, àpẹẹrẹ àyùká. Torí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe. Ní éèjì báyìí, àwọn èèyàn máa dààmú pé ó lo lùkú dìde. Ó lo lùkú lórí. Kí ló sà? Kí ló gbé mu táwa tó sáré? Kí yẹn tó wá sà ìfẹ́? Kí yẹn gbé ìgbàlù kó ṣe déédéé? Àánú Ọlọ́run. Àmọ́ ìyàwó tó lo gbogbo ẹ̀ náà tó ṣe tí ò ní báyìí. Àtàkùn tó wà tó wọ́n ń lò lánàá yìí. Tí mo rí pé bàbá fẹ́rẹ̀ rẹ̀, mo sì rí bàbá Ahmadu Mukhtar ní olólùfẹ́ bàbá wa. Àṣìṣe Suleiman Farouk Al-Miskin Nìlá. Ẹ kò dẹ́dẹ́ fún mi. Orí mi ti bá a kọ ìlàyà. Láàrin ìṣẹ́jú tẹ, kò sí dáadáa ló wá fẹ́ kà. Àwọn èèyàn gbà tí àwọn àbá ìlú lọ. Wọ́n á dákúrú kò tí bàbá fẹ́rẹ̀ ká lọ sí. Mo bẹ́ẹ̀ fi ṣe pé kò sí dáadáa bàbá wa Al-Mukhtar. Lọ́gbọ̀n náà sọ́ọ́rù. بين
màálù ní ẹ̀rọ ti dé yìí nísìnyí báyìí a lọ sọ́dọ̀ alájà wa sẹ́yìn náà tí mo sọ lẹ́ẹ̀kan pé jẹ́ ọmọ bíbí ní bàbá wa ṣé ìkẹ́kọ̀ọ́ báyìí ó máa dìríbà púpọ̀ yìí sí Masha Allah lẹ́yìn títí àwọn abánu bàbá kí alájà sọ bí a máa bọ̀ Masha Allah láàrin ìṣẹ́jú mẹ́ta. Ayé àkùnrin bàbá ní kò ní sùúrù. Bàbá ní kò ní sùúrù. Ẹ jẹ́ kí Sọ̀fíà wà gbogbo wa. Torí wọ́n yẹ kí wàá nà ọ́ nílé inú lé ní bàbá wà nínú ilé bàbá wà nínú ilé. Sóòrì pé ọ̀dọ́ wọn ni wọ́n wà yìí. Àbí ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Olórí ilé gbọ́dọ̀ bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. Ṣé a mọ̀ pé kí gbogbo yìí wọ́n bá bọ́ọ̀lì láti gba ìlú. Wọ́n bá bọ́ọ̀lì ni mo fi ní bí onídùú àná wa. Wọ́n bá bọ́ọ̀lì ni gbogbo jíjẹ mímu tí wọ́n kó síwájú ẹ̀ kọ̀ọ̀kan wa rẹ̀. Bàbá tí wàá kó yẹn léwájú rẹ̀ tán tó bá tó wá lé bọ́ọ̀lì wọ́n yàtọ̀ ìkan ní ìwà pọ̀. Tó bá wá já sí wípé èèyàn àníyàn kì í sí nìkan tó wà bọ́ọ̀lì bóyá ẹ fi táratára yòókù ẹ̀ lórí ìgbésẹ̀ lọ́wọ́ fún programu wa 2018-2019/2020 afẹ́bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú òtúmọ̀lẹ́ bèbè ayélujára náà. Ẹgbẹ́ ọ̀tọ̀rọ̀ bàbá wa kò dáná àṣeyìí tí bá ní níbẹ̀rẹ̀ ayé mi tí bá ń wó záàtù pé bàbá sọ mí ní Ahmadu nínú ẹni tó jẹ́ kí mọ̀ mi máa dùn pé òun bá wọn tó kọ orí bàbá wa àgbà tí wọ́n ń bẹ lórí ìdókòlè ní ìwò láàrin Sheikh Ahmed Anafi Al-Mubarak. Bẹ́ẹ̀ bá wí gbogbo tó bàjẹ́ lára ló sì máa tò lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ bá wí gbogbo tó ti bàjẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí tò lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ bá bá mi gbà wọ́n lálejò dára mo ti fẹ́ lè ní yóò dùn mí. Ìjókòó yìí wíwá àwọn tó wáyé kìí ṣe òde wọn ni àwọn wá wá ilé wọn. Ẹ pariwo ọlọ́dún ẹ̀ka náà. Ọ̀pọ̀ ní mo lọ sílé, ọ̀pọ̀ ní mo lọ sóde, méjèèjì ò lè dàrú. Òde wọn ju báyìí lọ. Òde bàbá ju báyìí lọ. Sọgbọ́. Àmọ́ ilé ni wọ́n wáyé. Àmọ́ ilé wọn náà tún wà tóbi, ọmọ ẹ̀sìn lédè òde wọn. O pariwo ọlọ́dún ẹ̀ka. Àmọ́ àdúrà. Bàbá rẹ̀ tún bọ̀ lóde. Bàbá bọ̀. Ó wú mi lórí púpọ̀ pé aláǹfààní àti pé wọn jòkó lónìí. Ẹ̀gbọ́n ọlọ́mọ ń bà níbo bàtí bá ní wọn lè torí wọ́n lè léyìn oṣù sí lára wọn. Wọ̀dà. Bí o bá mọ̀ ọ́ tẹ̀, á ti ṣiṣẹ́ lára wọn kò ní mọ̀. Torí gbogbo tọ́lọ̀ ń ṣe fún yìí bó ti pọ̀ tó yìí, tẹ́lifà yìí ti kojú lọ. Tí ẹ bá ṣe pé ọ̀dọ́ náà wà tàlẹ́ rẹ̀, ẹ wo gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn bàbá tí wọ́n wà lórí ìjókòó yìí. Àwọn ẹkú èèyàn. Àwọn àgbàlagbà táwọn bá wọn bá jòkó sórí ibi tí bàbá jòkó sí. Àmọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè wò kéré tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè wò pọ̀ tó, ìjọba tó lọ àwọn àkọ́rọ̀ àgbẹ̀fẹ̀ ìgbà rẹ̀. Sẹ́ni gbogbo bẹ́ẹ̀ ní lára àbí pátápátá photocopy ni. Original copy ló wà lórí ìjókòó. Ẹ pariwo náà dáadáa. Bàbá wa Sheikh Ahmed Anafi Al-Mubarak. Látọ̀dún tó ti pẹ́. Ó bá lè gbé ìtọ̀wákà ló ń gbádùn lára mi. Mo ń sọ fún eléyìí pé. Ó bá ṣe bí wọ́n kà. Photocopy ni. Photocopy. Original wákà ló ń bẹ lórí ìjókòó yìí. Ẹ pariwo náà dáadáa. Ọwọ́ àdúrà mi ti mú dá. Bọ́jà ẹgbẹ́ ọ̀rọ̀ kí ló dé nà. Àṣọ mi ló ti wá táwọn ọ̀rẹ́ rẹ̀ kúrú. Òní lọ́ọ́ máa fi kúrú. Tó bá ti gbọ́ wípé ọwọ́ àdúrà mi ti mú
wàláyé sírùn ní asrari láhi alẹ́kàrẹ́. àṣírí ọlọ́run láti bẹ̀rẹ̀. gbogbo kẹlọ́lọ́run tó fún ọ ó fún ọ ní màhálà lóye. àwọn èmi máa ń wò nígbà táwọn kan bá wò pé mo tètè bẹ̀rẹ̀ ọlá mi ò àwọn kan ti bẹ̀rẹ̀ before eight ti tèmi. àlá kò sì wọ́ lọ́wọ́. ọlọ́dẹ mọ̀ iye àwọn tí wọ́n wà ní yóò kú wọ́n kú bàbá wà ní ìdáhùn. láti 1980 làwọn ṣe ìgbẹ́jú díẹ̀ tí bàbá dé pagbo èrò. ó gbọ́dọ̀ lọ́wọ́. àlá ìgbà táwọn agbẹ́jú díẹ̀ nù. kí ni yóò dàrú kò dàrú nífẹ̀ẹ́ sí ni o. àlá. ni mo sọ ọ́ nísìnyí gbogbo àwọn èèyàn náà kú ààyè lóríṣiríṣi àtàwọn ààyè wọn ló kọ àmọ́ kò sí bàbá máa ní àkànmọ́ báyìí kò sì sí nìkan kọjá mọ̀ lára àṣẹ Ahmed Anafi ìlú. bàbá ń bá díà bàbá ń bá díà. ẹni tó bá fẹ́ náà sá orúkọ yẹn tó fẹ́ náà fásá rẹ̀ irú tọ́lọ̀ ṣe fún àwọn ọ̀làdà ṣe Ahmed Anafi ìbára kì nínú bá díà kó náà tọ́ka sí ìwé tọ́lọ̀ ṣe fún. abẹ́ jọyìn ni gbọ́dọ̀ já jọyìn. bàbá wa àṣekàtì wa. àlùfọ̀dárò sọ àwọ̀ ẹ̀ wọ́n tóbi wàlẹ́ òtẹ́lẹ̀ bàbá yìí láti bẹ̀rẹ̀. bàbá wa àlàáfíà yìí ni. bàbá wa àlàáfíà ní odidi èèyàn àdéhùnkà. bàbá wa àdéhùnkà ní. èrèsà ti gbé bàbá wa láti àdéhùnkà ní. àlá. bàbá wa ẹ. bàbá wa àdìsàdìbà. ẹ pàmìlò dáadáa. àlá. tí túmọ̀ sí ni pé ìgbà tí mo fẹ́ sẹ́tọ̀ tíìmù mi tíìmù yín ni mo wò. à ń sẹ́ẹ̀tì wá síkalẹ̀ pé kó o ní ti máa gbójú mu tẹ́lẹ̀ kó o ní máa da ọ̀rọ̀ dúró dé bàbá wa lò bá láti náà yóò wẹ̀. orí àyè tí o bá ti ní ìwúlò lẹ́nu iṣẹ́ yìí ó kàn máa wọlé yóò tún jáde padà yìí. múmi ní múmi náà jáde wá àjìyọ ọdún fẹ́ ṣe wá sí ọ̀gá tó lè máa lé ní máa gbọ́dọ̀ ẹ̀jẹ̀ tó wá lọ́wọ́. láti lẹ́yìn. ó yẹ bàbá mi ló kọ sí ẹ̀rọ pariwo náà. àbúrò. ìtumọ̀ sí ni pé ìdùnnú pọ̀ lẹ́nu pé onímọ̀ lórí jókòó. for who it may concern. Sheikh is not just a sheikh to me. He is my uncle. Ẹ gbọ́dọ̀ tóbi. He is my father. ọlọ́dẹ náà wáyé pariwo ọlọ́dẹ dáadáa. tí mi ò mọ àbá bí mi ti lọ́ra bá díà gbogbo omi tí n bá ti lálẹ́ wù tí n bá ní mo fẹ́ mo ní ìdí wọn ọ̀dọ̀ ará àtàkọ́ ni mo wà nínú ilé mi mo wà. torí záàtù ọlọ́dẹ àti sínú rẹ̀ ló ń bẹ lórí ìjókòó. àwọn ń yìnbọn wẹ́rẹ́wẹ́rẹ́ ní sùúrù lẹ́lẹ̀ a ti ṣe àwọn ìnáwó tẹ́lẹ̀ mi ò fẹ́ lọ ní àpàlàbà ni wọ́n ti ẹ̀ sọ. pé àpàlàbà yẹn kò lè rí kẹ̀kẹ́ sí o wọ́n á lè rìn láti bí 1996 ni bàbá wa aláwọ̀ ìyàgbẹ́ ìgbà nígbà tí bàbá dí ààrẹ tí wọ́n pa àmọ́ ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ kò sí àbábá dí àti bàbá olùdí ṣe wọ́n olùdí gbà ní. gbogbo owó tó yẹ kó fi ṣe ìgbẹ́jì ni lẹ́nu ní fi ń pa. àwọn àlùbárà wọ́n pa màálù. mẹtálítì tèmi wọ́n kẹ́ fi sí lábí àyè mẹtálítì ni wọ́n yẹ kọ̀ọ̀kẹ́ láti kékeré. torí àtìgbà ayé mọ́sọ̀rọ̀ pé kò lè jìyà bí ìtẹ̀lé máa kú wa. torí pé ẹni òsì bá ta làákàyè rẹ̀ òsì ó ṣẹ̀ṣẹ̀ ta. bàbá bọ̀dá ní àṣẹ káàmù ẹ̀dẹ́fẹ̀ lùbárà. àlùbárà ṣéwù. wọ́n ti máa ń yọ ọdún lẹ́nu tipẹ́tipẹ́ mo ti máa ń bá wọn ní mo ní àrùn láì àwọn jẹ̀mọ́ yín fẹ́ rí yín mi ìsọ́fà àwọn jẹ̀mọ́ rẹ̀ mi wọ́n ní mò ń bọ̀ tó bọ́ mọ̀ pé mo bí sí ni mo ní bẹ́ẹ̀ ni ọ̀yìn jẹ́kẹ́ fún mi ṣe tí mo ń ṣe ibẹ̀ yẹn máa ṣe tí ì rí yẹn ará àta ni wọ́n mọ̀ pé yí o wọn ní mọ̀ká yẹn ní o. wọ́n ní tí máa wọ ní tó bá di lọ́dún tó ń bọ̀ ìyẹn ní last year wọ́n dá aláníyàn pé mọ́lùdì wa tá a ṣe àwọn máa wá ní tẹ̀síjọ́ náà lọ. bọ́ọ̀lù kọ́dà àwọn ọmọ ọjọ́ yẹn ní dáhùn lè ṣáàdù àlè sáàdù
ọ̀dọ̀ bàbá lórílẹ̀ ni wọ́n ń ṣe 30 years 40 years anniversary. ọmọ bàbá kó kàn án ṣe wedding níjọ́ náà. ọmọ bàbá kó kàn án ṣe wedding níjọ́ náà. bàbá wa àṣefọkàn sí alamusatẹ́gùn. bàbá wa kan yìí náà sì ká fẹ́ lò. àlùbá. bàbá wa àwa lọ bẹ́ẹ̀ wọ́n tún lọ bẹ́ẹ̀ kejì. gbàtí wọ́n máa fi ọwọ́ ọ̀rọ̀ lẹ àmọ̀kùnrin náà wọ́n kò ní kó mọ̀ pé pèsè ní ọlọ́run tẹ̀ ní san. ó wá di lọ́dún yìí bá a ṣe kúrò àti bàbá wọn láti àṣẹ ìgbà tó lọ báyìí àbámọ́tà. Radiyallahu ta'ala anhu. àgbà tó kúrò àti wọ́n padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n wá padà bàbá bẹ̀. bàbá fúnra wọn náà ń bèrè pé wá pèsè ní ọdún tó lọ. mo fẹ́ sọ ìgbà wo lẹ́ẹ̀mú mo lù árẹ̀kúnmọ́lá ẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́jọ́ ìgbélé mi lọ́wọ́ bá a ti ṣe mọ́lù ìyọ́dọ̀ ti tèmi ó yàtọ̀ kò sí ìkẹ́tẹ́ mi rí kó pọ̀ jù láti mẹ́fà lẹ́nu. gbogbo ẹni tó yóò wá ànẹ́bí yẹn ní ìdánilẹ̀ láti ti tó. mo ní lára ànẹ́bí ni mo ti ṣe gbogbo tí mo ṣe. tí bá ti wá ná wọn mẹ́rin fún ànẹ́bí láti bí ọdún tá a ti ń lẹ̀ yìí wà láì tẹ́lẹ̀ra yóò dé padà ní. mo ní bá a ti máa ṣe ni pé àkọ́kọ́ bẹ̀rẹ̀ zatia kí tó fún ànẹ́bí lówó máa kọ́kọ́ fún lásàlátù. ẹni kó àtẹni tó gbé ọjọ́ gbogbo àwọn ìjọba àti àwọn ayé lórí ìjókòó yìí ìjọ ta láti ṣe kúrú dàbí ìjọ yẹn la máa ń bẹ̀rẹ̀ àwọn abẹ́rẹ́ sàlámù àti àjọ yẹn àwọn arẹ́sì flag yẹn ìjọ yẹn la máa sọjọ́ tí wọ́n lùdí wa máa jẹ́ àtàwọn prógámù tí a bá fẹ́ ṣe. ní last year prógámù mẹ́rin la ṣe fanabi. tá a bá fi búrídà kó o jẹ márùn lọ́dún yìí bí ó ti ní náà nìyẹn mo lóye ẹlòmíì ní èyí ìdúbà yìí lọ àbí bẹ̀ tọ́ but mo ò tí ì rí pé a ṣe mọ́ olùdíkà yìí mo wá rò pé mo ń náwó àṣẹ́wò lẹ́kẹ̀kẹ́ ìgbà tí mo dé kà ọ́ láti mo rí pé àṣẹ ìlànà ti gbà wájú ẹgbẹ́ ìyá sí nínú mi lò dára màálù tápá lọ́dún tí wọ́n pọ̀ kan ní káwọ́là tó bá ti gba àràbí ìrùlẹ̀ awọ́lì 12 ó kéré jù nínú ilé kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ pa màálù tó mẹ́ta màálù mẹ́ta tó wà pa yìí ká pè lọ́nà 60 àwọn yóò sì jẹ́ tán wọ́n ti ṣe bá ti máa ṣe nìyẹn àní àti ìdíbọ̀lá àti ìmọ̀ láhà ìlànà ìlànà padà lè náà bèrè ìdàgbà fáàlù ìlànà rọ̀bì ìfi ìgbà àwọn pátákó náà lè kó ṣe rà lọ́dún yìí bàbá wa ni wọ́n ní akúbẹ́ dáwọ́lé tọ́dún yìí nìyẹn ẹ bá wa bẹ̀rẹ̀ rẹ̀ káyé lè mọ̀ bẹ́ẹ̀ ni lẹ ní òní ìgbókò wọn ní àyè lónìí wọ́n sì ń pọ̀ wá sí ìdókò tóbi yẹlé yìí rẹ̀ ẹ bá ní wọ́n lọ dáadáa wọ́n kọ́ bá wọn lọ wọ́n yà á gbádùn wọn kó tó kú òní tó wà yẹn gbọ́n ó lè fọwọ́ kúra yé yẹn lónìí a máa tún bọ̀ wọ́n láti àti àwọn gbogbo àwọn jẹmọ lamẹrika ní London torí wọn ni wọn fi ṣe tí wọn ṣe ìtura ni wọn bẹ̀rẹ̀ ní all over the world wọn ti máa ń dáṣà láti bọ. bí programu yẹn ṣe wá lọ lọ́dún tó lọ bẹ́ẹ̀ náà ni máa lọ ní ilé ìlágbára lọ. lọ́dún tó lọ nígbà tí mo ní ká máa ṣe Muhammadu Rasulullah first Muhammadu Rasulullah international conference mo ní oriental hotel láti máa ṣe mo ní gbogbo ẹni tó bá lè máa wá bẹ̀ á san 50,000 naira owó wọlé. àwọn kan ní ha arákùnrin láyé ẹ ti ṣe àwọn eléyìí ó bu yín lọ́wọ́ mo ní ṣe bẹ́ẹ̀ tètè mi mo ní mo fẹ́ ṣe àkíta náà nì ẹ tí o bá ti ní kó lọ wà á yẹ ẹ kó mo lọ ọdún lọ́sẹ̀ mo wá gbélé tó àwọn aláti London mo pe gbogbo ọdún àwọn ọ̀dà àti ìlú tó ní mo pe àwọn èèyàn jáde ẹ máa bọ́ bẹ́ẹ̀ bàbá àti bàbá yìí pé ẹni jọ́nà lọ má sì wọ agbádá tó yá yìí lé bẹ́ẹ̀ náà wọ sùúrù tó yá yìí lọ́rùn wọn jọ́nà lọ ọ̀tọ̀ fún ẹ̀yìn náà bẹ́ẹ̀ lọ́rùn nígbà ìjọ yẹn níbi àgbáríkà Muhammadu Rasulullah international conference Professor Tineyi ó parí programu wa tán wọ́n sọ̀rọ̀ tán báyìí ibẹ̀ ni wọ́n ti fún wọn mẹ́sẹ̀jì pé ó ti di professor ẹ̀ bá gbọ́dọ̀ dára bá a ti wá ṣe ní ọdún ilé nìyẹn mo sílẹ̀kùn ìgbà tí àfihàn àjẹpọ̀ látòlè lọ.
a máa bẹ̀rẹ̀ àwọn tí wọ́n lè jẹ́ account officer wa tá a lò lọ́dún tó lọ àwọn náà la tún máa lò lọ́dún ẹ gbọ́dọ̀ tóbi dáadáa torí ní èyí alájà wa Abíọ́lá Abinet òun ló jẹ́ account officer gbogbo eléyìí last year and inshallah she will continue to be this year. alájà wa gbogbo lọ́la àlàó àwọn alájọ àṣàlá ti fẹ́ gbà á lọ́dún tó lọ inshallah àwọn ẹni wọ́n gbà lọ́dún yìí fún wọn lọ sínú láì nàìjà chapter. ájúmọ́bí náà ní báyìí débẹ̀ àwọn ní account officer àwọn UK ní London àwọn náà ní ma gbà á lọ́dún yìí lẹ́gbàá wọlé. alájà ní kí bíìtì àwọn ní account officer àwọn ará Amẹ́ríkà ní last year òun náà ló gba tọ́lú ìnà lágbára ọlọ́run. inshallah aláàjìwá Muhammad Bashir olóògùn olùkàtà ọ́fíìsì àwọn Canada òun náà ló tún gba lọ́dún ìlágbára ọlọ́run. ájà Bíọ́lá ọ̀rọ̀ṣídà olùkàtà ọ́fíìsì àwọn ará Cairo ní last year àwọn náà ni wọ́n tún gbà ní ọdún yìí. Yòókù àgbẹ̀bí tó lóde nìkan. Àwọn Dubai wọ́n ń ṣe pẹ̀lú àwọn ará Cairo ni. So gbogbo àwa tí ẹ bá gbàdúrà lọ́gbà yà. Àṣàlátù tá a máa wá ṣe lọ́dún yìí náà ní last year a ṣe 153 million láti tàbí lọ́dún yìí nígbà tá a fà síwájú tá a fà sẹ́yìn tá a mú sọ́ọ̀tù tá a mú tó sì àdàbí ká tún dúró lórí nọ́mbà yẹn ẹgbẹ́ ló tóbi. So our satire for year 2018-19/20 is going to be 100 million 153 million salatu tanzania ẹgbẹ́ ló tóbi lára ẹni tó ṣe 5 million bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́ta lágbára náà míládì wa máa wá jẹ́ March lágbára ọlọ́run 22 March 22 làá ṣe míládì wa before míládì yẹn a ṣe international conference wa again ní agbára ọlọ́run iye tá a máa sọ òdìkù ọlọ́run rẹ̀ ní tó tán lọ́wọ́ yín lágbára ọlọ́run a ti wò ó bóyá oyè ń tà la máa lò àbí wọ́n ṣe sọ pọ̀tì àkàràkàrà ìwé ẹ̀ náà lágbára ọlọ́run tòjá ńlá ayélujáde wa yóò wà níjọ́ Friday ìpàdé sàtì àmàwá Saturday àwọn àṣeyẹ láti níjọ́ Sunday bí mo ṣe sọ kalẹ̀ yìí bá a ṣe dá síwájú ọlọ́run ọdún tó lọ náà nìyẹn mo dẹ̀ náwó mo ní ọlọ́run mi wọ́n á ní mo ti ṣe nìyẹn o mo dẹ̀ fi kan lójú tì wá ní gbogbo ẹ̀ a tó sọ ilé náà síwájú ọlọ́run lé ní ọlọ́run kò ṣe ní ọ̀fẹ́ kan tó o bá fẹ́ bá wa participate ní gbogbo ẹ̀ ló bá kéde ló bẹ̀rẹ̀ rẹ̀ ìdílé ẹ̀ ká ìdílé kẹsílẹ̀ Masha Allah èyí ń bá wà bá wọn. Bàbá mi Mọ̀lánà ṣe ká wọn dàgbẹ́ fi ẹ̀ gbà. Àtọ̀lẹ̀ wọ́n sọ ọ́nùdà. Àná ní ká máa fi dùn náà. Oye àfa ọlọ́lá nì. Àfọ ọlọ́lá. Láti ilẹ̀. Mi ò bá wọn nínú yàrí. Mi ò gbọ́dọ̀ bá arákùnrin náà. Arákùnrin náà ẹ sọ̀rọ̀ kan ní bí ọdún kẹsàn-án àbí mẹ́ta sẹ́yìn ní sọ̀rọ̀. Ẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọlá ni ẹsẹ̀ náà rí ọlá. Ẹni ní gbòòrò rẹ̀. Ọ̀rẹ́ wa láti ọdún mẹ́ta sẹ́yìn ní sọ̀rọ̀ láti wá dé èyí tí ń jẹ ẹ́ bẹ́ẹ̀. Bàbá wa sọ lálẹ́ àná àwọn ní àmọ́ ẹ má jẹ tán. Ẹ má jẹ tán ìdílé ìdílé abọ́lẹ̀ sí àná. Ó ti dé o, Ọlọ́run ti fún mi èyí tí ó rí jẹ o. Àmọ́ ẹ má jẹ ìgbẹ́kúgbẹ́. Bó bá ṣe lè kó déhùn, bó ṣe lè kó pọ̀ tó, ẹ má fi àwọn èèyàn pé bẹ́ẹ̀ ló tó. Torí ẹ tó pọ̀ lẹ́yìn yìí wọ́n bá sí eré sá. Wọ́n á sì ka ẹ̀kọ́ lẹ́nu wọn lálẹ́ àná. Ìjọba bàbá pé wọ́n á kí wa ní àdúrà tí wọ́n gbọ́dọ̀ sún láì lónìí. Lọ́dún yìí látàkùn ti tèmi okùnrin bàbá pẹ̀lú owó 50,000 naira. Ẹ gbọ́dọ̀ tóbi.
ní mo fi 50,000 ẹ sọ pé owó ilé ọdún kẹrin lórí ìyẹn. wọ́n ní mo fi 50,000 ẹ̀ lé bọ́ọ̀lù tó fi dára. bí mo fẹ́ sọ yìí ó ti wà nínú àkáǹtì bàbá mo ti transfer rẹ̀ kí tó dìde. o ti dé bẹ́ẹ̀ gbàwó o ti wà bẹ́ẹ̀. àdúrà ni mo fẹ́ kẹ́ bá fi ṣe. ẹ ṣàdúrà. ẹrù yìí bò ọba tí òdo ló ta yín kó ní kó tà wá rẹ̀. 50,000 yẹn ló di kí lọ́dọ̀ tèmi yẹn ẹ́ sọfíà máa wọlé sí yóò àti wọn bá fi wọn lọ́wọ́ àwọn sọ̀rọ̀. ẹrù ọlọ́run àkọ́kọ́. ẹrù ọlọ́run àkọ́kọ́. tó bá máa wá fọ́lò mi látọ̀rọ̀ tí a máa nà nígbà. yàtọ̀ sí 50,000 tẹ́lẹ̀ sílẹ̀ yẹn ó yẹ kí n tún lè gba 50,000 naira cash. títí èmi lè ní mo ti sílẹ̀ yẹn nínú 50,000. nínú 50,000. tí a máa nà nígbà ẹ bá bọ̀. ṣe máa ní kí n máa dáko ẹ̀yin máa dáko àwọn. ó yà pé ìmúdá kò mo jẹ́ nìyẹn. ayé kí a máa ló dé. bọ́lẹ̀. Masha Allah. kóró máa kóró gba ọkọ̀ bẹ́ẹ̀ pè. chairman Aluda Masha Allah. ẹ pariwo ọ̀rọ̀ gbàdá. Allahu Akbar. chairman Aluda wọ́n ní tẹ́lẹ̀ àwọn fẹ́ẹ́ bàbá òkò òfin káàsì mọ́ mọ́ àwọn ẹ̀. àwọn òbí déwájú àwọn àgbàlagbà káwọn máa fi tẹ́lẹ̀ 5,000 ní ẹ pariwo ọ̀rọ̀ gbàdá. Allahu Akbar. nínú 50 5,000 ní. ó di 55. gbogbo ọmọ tó fẹ́ bí ọmọ àlùbáríkà báyìí. àlùbáríkà ló wà lórí ìjókòó. bóyá ọmọ lọ sí láì lọ́jà. Masha Allah. Alájà ọ̀rọ̀. ọ̀gá. Masha Allah. Alájà Bisola Salako. Alájà Bọ̀súra Ọmọtáyọ̀. ẹgbẹ́rẹ́ tó yà wá ìyá àfáàní. mọ́lá náà sheikh mọ̀tádọ̀ Khalifa Mafowórádé. Allah. wọ́n ní àwọn kọ́lẹ̀ bàbá wa àlùbárà pẹ̀lú owó 5,000 naira. ẹgbẹ́rẹ́ tó yà. Allah Akbar. ó di 60,000. ọ̀gá láti Àlèwúdà. Adélọ́mí Fẹ́lẹ́dù branch. ọ̀gá. Masha Allah. látòkí lọ ọkùnrin ìdè. Dìde ọ̀gá ìgbà bọ̀. lórí ìtẹ́ ọlọ́run. látòrí ìtẹ́ ọlọ́run. ó ti di iṣẹ́ àmàlù Adélọ́mí Fẹ́lẹ́dù láti lákàtà. Allahu Akbar. ẹgbẹ́ náà tóbi dáadáa. ẹgbẹ́ náà tóbi dáadáa. Allahu Akbar. iṣẹ́ àmàlù Adélọ́mí Fẹ́lẹ́dù. ìbá náwó ni mo ti ọ̀gá ìgbà ni. Allahu Akbar. oṣù bá a kàlẹ́ mọ́. ọ̀gá lọ́jọ́ gbọ́dọ̀. Abata ìdílé àdúgbò àwọn ènìyàn. Ajá Abdullahi ìsọjọ́ àbílẹ̀. Infinity. Ajá Abdullahi. ìbẹ́ni ọmọ yín náà tó ní. nínú àwọn ọmọ bàbá 2,000 naira. ọ̀yà. ẹnìkan ìjà kó lórí 5 o. Allahu Akbar. Allahu Akbar. má bá mi ta owó ìtòlú ọlọ́run náà. ọ̀rọ̀ pọ̀ ló ti wájú yìí. Masha Allah. ó yà ní àdúrà ilé ẹ̀dídé. ọmọ sẹ́yìn tẹ̀lé. gbogbo ọdún tó bẹ lórí ìjókòó yìí máa bọ̀ tí a jẹ́ ìjọba náà. àwọn àdákìrù wá fẹ́ kó nà wọn. ọ̀rọ̀ pọ̀ Masha Allah 5,000. ọmọ Táyọ̀ 2,000. Allahu Akbar. Alájà Suleiman 5,000. Allahu Akbar. Alájà Adébọ́lá Masha Allah. Alájà Adébọ́lá Asalati 5,000. Asalati. Allahu Akbar. Alájà Kaniya. Ìyá Afala. 2,000. Ajimati. Gbogbo àwọn Amina Aminan. Amina Aguda. Amina Jẹ́rìlá. Allahu Akbar. Ẹ bá bọ̀ kí ló lọ. ẹ pariwo ọlọ́run dáadáa. Ibrahima. ẹ gbọ́dọ̀ tóbi. Bala Ibrahim. ó ṣeun. 2,000 naira. bàbá wa sheikh Abdulgani Atakẹ̀wí. Atakẹ̀wí. wọ́n ti ní kẹ́gbẹ́ àkáǹtì bàbá. Ẹni kankan ti bàbá máa bọ̀. owó 5,000 naira ẹ gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Ibrahim ni. bàbá wa ni wọ́n lè sùn. 2,000 naira. 2,000 naira. Allahu Akbar. Màmá gbogbo àyàpọ̀. Alàpàá ìyàwó gbogbo àyàpọ̀. Bàbá bí lọ kí bàbá. Alàpàá Ayábọ̀lá. ìyàwó gbogbo àyàpọ̀. Masha Allah. Amina Aguda. Fún bàbá ló wà ní wàá bàtí wọn lásán o. Allahu Akbar. Fáyà lè fi lọ́dún gbogbo. Onígbòwò ló lè kú lẹ́yìn àjẹ́. Masha Allah. Masha Allah. Ẹgbẹ́ náà tóbi dáadáa. Allahu Akbar. Amina Abuda branch. 2,000 naira. Masha Allah. Ó yá gbogbo tó bá wà lọ́wọ́ tí yín ẹ bá gbogbo. Ẹ bá gbogbo. Ẹ bá gbogbo. Masha Allah. Allahu Akbar. Ó yà wọ́n lẹ́nu rẹ̀. Ara ń gbàgbọ́ wọlé. Ẹgbẹ́ náà tóbi dáadáa. Abuja máa lọ fún Abuja branch. 1,000 naira. Ọba àwọn ẹni ọlọ́run. Ajibotala.
o ṣeun alájà kó tó mẹ́ta owó ti kọ̀ ọ̀dọ̀ yẹ́ ilé ọ̀ wá bí ọ̀dẹ̀ káníwé káwọn kúkọ́ láì lórí wọn àbá sí ní ìyàwó ọmọ tó lọ àyàwó ṣé máa owó yẹ bí 1,000 owó jàmbá 1,000 ọ̀ṣun tàbí fẹ́lẹ́ yẹn lẹ́ka àbí labẹ́lá price 2,000 naira ẹlòmíràn kan náà 1,000 ẹlòmíràn kan náà 500 ó yà ẹ̀yọ́ ní 200 náà ẹ máa mú bọ̀ bàbá máa gbà á wàláyé bàbá ń gbà á aláàbò ẹgbẹ́ tẹ̀lé náà 43 fún báyà kọ́ owó fún bàbá lówó. Àìmọ̀sán ní lùfùnà 1,000 naira 44 aláti ṣe 45 pariwo ọlọ́run dáadáa ẹ bá pariwo ọlọ́run kù óyá. Anakumula kúnfọ́yà kù ẹjẹ́ bàbá wa kúnfọ́yà kù 5,000 naira. Masha Allah. Bàbá ní kí owó kú náwó. White season láti bẹ̀rẹ̀ láti yí owó lè rí ìlókò. Owó sẹ́fà ni wọ́n kó wá yìí o 1,500 sẹ́fà. Ẹ̀gbọ́n lọ tóbi. Ẹ̀ṣẹ̀ wò láyé ẹ̀ṣẹ̀ wò bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ wò. Allahu Akbar. Ẹ̀la pariwo ọ̀dà. Ẹ̀pariwo ọlọ́pìn ìgbẹ́mọ̀. Bàbá wa látàrí ẹ̀la pariwo ọlọ́ 50,000 ní orí mo fẹ́ gbà. Alábìnrin wọ́n ṣe ó ti di 50-something báyìí. Yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́ ṣe transfer sínú ìpolówó yẹn bàbá. Bàbá máa tábàbìnrin tó yọ lọ. Sọfíà wàdà. Sọfíà dà. Oya báwo tó bá ti wá ṣe tá a bẹ́ ṣe ná bàbá wa bá wa sọ̀rọ̀ lọ náà dàgbò wọn là máa ṣe àkànlá. Ṣé ká máa bọ̀? Ìyá àkókò yẹn náà. The title of my piece, Remember Me. Remember me. To be factual, from the genesis of the world to the last day of the way, no one is comparable to the prophet. Have you seen such person on earth? From the west, he was born to Abdullah and Harina, he was the son. He came to the world with the Holy Scripture, which is good. He educated also some praise, impregnating the world with his sayings. He fought the enemies of his day. He never thought he would meet him one together with his king. He empowered the poor. He was sent to the world with cure. He silently opened the closed door. He placed himself on a difficult path for the good of the king and his people. For the good of the king and his people. With his attitude, he propagated Islam. He was the master of all masters. He brought 5 daily prayers. Without him, you and I wouldn't be Muslim. And you, my prophet, my hope I lay. For I am hopeless if you fail to bless my day. You are my pillow and the light for my darkness. I know no other way except yours to success. Though I was not among your companions, but if I was,
applause, please. Let's say sallallahu alayhi wa sallam. A round of applause for her. MashaAllah, that is Sophia for you. Tọ́ba tún wá ní kó kọ consider fún ní Arabiya. Inshallah, she is very competent. May Allah subhanahu wa ta'ala continue to bless her. Let's say Amen. Over to our Sheikh Maulana Samad Sheikh Ahmed Al-Nami Al-Mubarak. Ayakum Allah.